2024 no gree for anybody. We no dey gree o. Ọ̀gá ọlọ́pàá máa kóyàn tó pọ̀. Ẹni ká gree. Èèyàn mi ṣe ti gbọ́. Ọ̀gá ọlọ́pàá Mr. Alágbájá 2024 no gree for anybody. Ẹ ṣe máa ní ká gbà. Ẹ wo owó tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn èèyàn náà. Wọ́n kàn detect owó lọ́tùn owó lósì. $6 billion. Ẹ káàbọ̀. Ṣé ti gbẹ̀yìn tèmi? $6 billion. Ha! Gbèsè ajé ogun gbọ́ sóyìí mo ẹnìkan lọ ń kọ kọ́mẹ́ǹtì pé mo máa rẹ́rìn jù ẹ̀wọ̀ jẹ́ kó rí mi lépo o ẹ tó bá fẹ́ sunkún kó lọ sí péjì mi péjì tàwa yìí péjì ẹ̀rín la wà o ẹ̀yin èèyàn mi ṣe ti gbọ́ $6 billion ó tún ti wọ gbọ́ àtú Nàìjíríà a ní ká gba Yorùbá nation a ní 2024 no gree for anybody wọ́n ní ká máa gree bóyá àwọn àṣẹ fẹ́ gree $6 billion. You people yìí. Owó wa Nàìjíríà ẹ burú o. Ọlọ́run ẹ̀yin bàbá wa yẹ burú gan. Ẹ̀yin olóṣèlú Nàìjíríà ẹ burú. Ẹ sọ lórí gan. Ajé ẹ̀yà wèrè gan. Bébí ṣe ń pa àwọn èèyàn tó ẹnìkan kó $6 billion dání. Ogun gbọ́. Ó yẹ ká mú yín sáàrin ni. 2024 no gree for anybody. Àwa wí tán wọ́n sọ pé wọn ò jẹ̀bi everybody ò jẹ̀bi wọ́n mú bẹ́tà ẹ̀dù òun náà lòun ò jẹ̀bi Emefiele náà wọ́n ní Emefiele náà bóyá wọ́n lòun ti gbé 4 trillion kalẹ̀ ọ̀pọ̀ gbogbo owó tẹ̀ ń gba Nàìjíríà kí lẹ fi ń ṣe 2024 we no dey gree for anybody ọ̀gá ọlọ́pàá Mr. Alágbájá Tinubu no gree now ṣùgbọ́n mú àwọn èèyàn sí wọn gbó lọ́wọ́ wọn ẹ wá ní káwa agree a lè gree $6 billion. Owó yẹn pọ̀. You heard me right. Mi ò sọ pé 6,000 naira o. Mi ní 600,000 naira o. Ẹ pé mi ní kẹ́ share ni. Tó bá wùn yín kẹ́ share, tó bá wùn yín kẹ́ má share. Ẹ̀yin tèmi ara o. Mi ò lè fumble sí yín. Ṣé ká yẹ kẹ́ràn díẹ̀ wọlé ká máa tó ṣù oyin. Wọ́n ní Yorùbáwùyí ṣé mo máa ń gapá irọ́. Ṣé mo máa ń garú irọ́ Yorùbáwùyí ṣé mo máa ń ṣe flapapa irọ́ tó bá ṣe lọ làwọn máa mú wá fún yín wọ́n ti ní ká má wà lé àwa gan wà bíbí ẹ̀yin olóṣèlú aláì mo ti di ṣinṣin mọ́ yín lọ́wọ́ mo ti dìbò rán mọ́ yín lọ́wọ́ tẹ́wá ní kí n má wà lé èmi gan wà bíbí mo dúró tán sí bíbí $6 billion ìyá mi o Amẹ́ríkà gan project wọn àbí budget wọn gan ṣó tó $6 billion abájọ nígbà yẹn tá a gbọ́ lọ́dún yẹn tí wọ́n sọ fún wa wọ́n ní kàn ṣe ná sí Nàìjíríà wọ́n ní òyìnbó tán lọ pè wá òyìnbó yẹn sọ pé owó tí wọ́n charge fún iná Nàìjíríà ó ní ìlú tí ò ní iná rí rárá ó ní ìlú yẹn gan kò gbọdọ̀ charge owó tó bẹ́ẹ̀ yẹn Nàìjíríà charge $6 billion ṣẹ́mẹ́ tó gbówó yẹn $6 billion ẹ̀mẹ́ni tó tán sọ pé gbé wọ́n ní company kan wà bóyá Mambila hydropower project náà pé company yẹn láyé Ọbásanjọ́ bàbá Ọbásanjọ́ ga lára yín o láyé ìgbà tí ó ní Àtíkù wọ́n ló gbé owó tó yẹ pé ó lè bọ́ 300 million Nigerians fún 400 years they need àárọ̀ ẹlẹ́ẹ̀mọ̀ bàbá Ọbásanjọ́ ẹbọrọ òwú wọ́n pè ẹbọrọ òwú o bàbá wa o last Àtíkù ohun kan mọ yín lára bàbá èmi ò believe pé mọ́ o ẹ̀yin tèmi tẹ́ ń wò mí thank you God bless Oyedeji mo rí kọ́mẹ́ǹtì yín nìkan ni mo rí bá bó ṣe wà yàrá mi ti yá gágá ẹ ṣé gan ẹ̀yin tẹ́lẹ̀ kọ́mẹ́ǹtì náà tẹ́ ń wò wá ẹ ṣáà máa wò wá o máa wò mí o máa wò mí ẹ máa wò mí no ẹ jà serious happy new year mo kí ẹ̀yin tẹ́ ń kí mi o bàbá Ọbásanjọ́ wetin happen na ìjọba tí yín nìkan ní kí ló dé kí ló ṣẹlẹ̀ àsìkò yín ni Àtíkù gbé adúrú owó yẹn tó wọlé àgbọ̀n kankan wọ́n ti mú mínísítà yín nísìn wọ́n ti mú mínísítà bàbá Ọbásanjọ́ nísìn ṣé ti níná Nàìjíríà the man is from Ìkàrẹ́ Àkókò àwa náà mọ̀ Mr. Agunlóye ó lágbára lára yín o $6 billion ní 1999
àwọn wèrè tó ń tàn yín tó ní kẹ́ máa bú Yorùbá nation níjọ́ kìíní àná àwọn dà wọ́n ti ń ṣe fracas nísìn fracas ni gbogbo wọn ṣe ń sọ ti mú tọ́pìkì mi àwọn tó ń tàn yín gbà yẹn ọmọ Yorùbáwùyí yẹn àwọn wèrè ìyá yín lẹ ń pè lọ́mọ ìyá yín lẹ ń pè lọ́mọ ọmọ Yorùbáwùyí yẹn ẹ má ṣe Yorùbá nation ó ti ń jáde oyin lójú nísìn alówó wà Nàìjíríà ẹ̀rọ bá ń ṣeré ni Nàìjíríà táwọn èèyàn ti ń fly private jet tí àwọn kan ò lè jẹun kánú dẹ̀nẹ̀ ẹ̀yin tí wọ́n oppress gan tún support àwọn oppressor yìí ọmọ alágbára ọmọ alẹ́sìkẹ́ èmi ò ní sọ jù báyìí lọ ṣùgbọ́n báwo lèèyàn ṣe ní àyà tó ṣe gbé $6 billion mi ní 6 million naira o $6 billion tó ní kó fi ṣe ná fún Nàìjíríà wọ́n ní wọ́n fún Mabila hydropower project ni fún iná wọ́n ní kó fi ṣe ná sílùú last owó ti wọ gbá tú o last owó ti wọ gèǹjẹ wọ́n ti sọwọ́ sókè now wọ́n ti mú ènìyàn lọ sí kóòtù nísìn olóhùn ò jẹ̀bi kò lè jẹ̀bi ó yá ọ̀gá ọlọ́pàá ibi tó ti kẹ́yìn ní Mr. Lágbájá ẹni ká yé dáṣà no gree for anybody mọ́ ó yá yẹ ká gree for Oyin ẹni bá ti rí fídíò yìí ẹni bá ti rí fídíò yẹ ká máa lo fídíò yìí tó bá rí bẹ́ẹ̀ yín ọlọ́pàá wà láyẹ̀ lè bá tiwa jẹ́ ògùn gbọ́ wọ́n máa sùn mẹ́yìn torí community standard àwọn kí lórúkọ ẹ̀ dúró báyìí ẹni bá ti rí fídíò yìí tẹ́ bá ti rí fídíò yìí ẹ jẹ́ kí n mọ̀ ṣé ti rí fídíò yìí bóyá kẹ́ bá wa pe nọ́mbà woman yìí ẹ bá wa wá nọ́mbà woman yìí o àwa ò lè gbà o ọ̀gá ọlọ́pàá we no go gree o we no go gree ẹ bá wa wá nọ́mbà woman yìí we no go gree ọ̀gá ọlọ́pàá a lè gbà ẹ bá wa wá nọ́mbà woman tẹ́ ń wò yìí a lè gbà náà tó bá ti mú wọn máa sọ pé àwọn ò jẹ̀bi Oyin lẹ ń wò yẹn o eléyìí ó lọ sílé yìí oníyà ó lọ jí owó wẹ́rẹ́ country ó lọ sílé yìí oníyà ó lọ kó ìyá yẹn lẹ́rù àwọn ọlọ́pàá ń ṣe sìmẹ̀sìmẹ̀ ìyá ní kò sí wàhálà ẹ̀ filẹ̀ ìyá pé Oyin nìyẹn Oyin tó máa ń tààyàn ló bo gbogbo ọwọ́ méjì yẹn Oyin náà fi yá ń kọ̀ fọwọ́ ẹ̀ o ẹ rí bó ṣe wà yẹn ó lè má gbẹ tó báyìí kó tó di pé ó jalè yẹn ẹgbẹ́ kò lè sọ̀rọ̀ mọ́ Oyin ló ń kọ̀ fọwọ́ ẹ̀ yẹn ó yá ọ̀gá ọlọ́pàá no gree for 2024 we no dey gree for anybody ẹ bá wa nọ́mbà woman yìí 2024 we no dey gree for anybody ọ̀gá ọlọ́pàá bá wa nọ́mbà woman yìí jọ wọ́n mú bẹ́tà ẹ̀dù sọ wípé òun ò jẹ̀bi wọ́n mú Emefiele sọ pé òun ò jẹ̀bi láyé cashless policy tí yà ń jẹ gbogbo èèyàn Nàìjíríà kí ló kọ ọ̀gá ọlọ́pàá yẹn Lágbájá kí ló kọ kí ni wọn má máa pè wọn Lágbájá lásán ọ̀gá ọlọ́pàá Lágbájá we no dey gree for anybody bá wá nọ́mbà woman yìí kakó gba pọ́lí fún mi ní moral o kọ́mẹ́ǹtì ló máa fún mi ní moral ẹ bá mi kọ kọ́mẹ́ǹtì kọ́ bá mi tẹ love and like button ẹ bá mi thumb up ẹ bá mi share fídíò yìí jọ kó kàn ọ̀gá ọlọ́pàá lára ọ̀gá ọlọ́pàá bá wá nọ́mbà woman yìí ẹ fún wa nọ́mbà woman yìí gbogbo àwọn olóṣèlú àkàkọ́ wọn kalẹ̀ àwọn olóṣèlú wa láti 1960 if you support me put am for comment section àwọn náà wà bí wọ́n wò mí ẹ wà bí ẹ ń wò mí ẹ bá wa kọ sí comment section we no dey gree for anybody we no gree for anybody 2024 la wà yìí we no dey gree ọ̀gá ọlọ́pàá Lágbájá ẹni ká wá sọ bẹ́ẹ̀ mọ́ ó yá àjà àfẹ́ wàhálà all our politicians if you support this anybody that support this all our politicians ẹ ká lọ wá nọ́mbà woman tó fi Oyin múyàn yìí kakọ́ àwọn politicians wá kalẹ̀ our politicians from 1960 ó yẹ wá line up ẹ wá line up from 1960 kakọ́ gboyin kalẹ̀ wọ́n máa tẹ Oyin sí yín lẹ́pọ̀n wàhálà agree o woman yọ wá nọ́mbà ní Uganda wọ́n lọ́mọ Uganda ni ẹ wò ẹ̀wọ̀n tó lọ jí nǹkan lé ẹ̀ ó sa Oyin sí Oyin ni o Oyin ló sàs Oyin ló bò lọ́wọ́ yìí last Inspector General Lágbájá God bless you Inspector General Lágbájá lórúkọ wọn Lágbájá mà lọ́gọ́ not give anybody yes God bless you we no dey gree for anybody
bóyá inspector general lágbájá àbí kí lorúkọ yín àgbà ẹ bá wa wá woman yìí. All our politicians from 1960 ìtọ́ bá ti kú nínú yín àwọn lọ sí bisari ẹ̀. We are ready to pay this woman. Gbogbo wa máa dáwọ́ ₦1. Like, if you support us to find this woman, ẹ jẹ́ wá ìyá yìí. Olórí bola Ọlọ́run yo ni ìyá mọ́lé, ìyá ya fo yín gbé. Ẹ ká mo fẹ́ torí Facebook torí ó ní wèrè ni oyin ló ń kùn lọ́wọ́ ẹ̀ ṣé ti róyin. Oyin ló bò yẹn, ẹ ti bá àwọn yẹn ṣe ń fò, wọ́n yẹn rìn. Oyin lẹ ń wò yẹn o, oyin nìyẹn lọ́wọ́ ẹ̀. Ẹ ti gbogbo àwọn aráàlú. Àwọn aráàlú gan pé síbẹ̀ wà àwọn aráàlú. Ẹ ti rí reporter wà ńbẹ̀, press wà ńbẹ̀. Iwájú police station nìyẹn, ṣé bẹ́ẹ̀ ti rí. Ẹ bá wa káwọn politicians wà náà jáde, we no dey gree for anybody. Ó ní ẹ bá wa number woman yìí, abeg make everybody find us this woman number. Ẹ bá wa number woman yìí, tá bá ti sọ̀rọ̀ gan fáwọn ò jẹ̀bi. Ẹwẹ́ ni yín sí ọ̀nà bá $6 billion. Láti 1999 ìkà ni ogun gbọ́ gbogbo ẹ̀yin olórí wa ńlẹ̀ yo ní Nigeria ìkà. You are not leaders. You guys are not elders. You are not rulers. God bless Dele Farotimi. Olu sọ fún mi wípé you guys are not leaders, you are not elders, you are not rulers, but you are runners. Ẹ wá láti wá run na ayé oníkálùkù ni. Ẹ ń ba ayé àwọn èèyàn jẹ́. Ẹ kàn kó bá everybody. Tó máa sọ lẹ́yìn, ìyẹn tí kówó jẹ, gbogbo yín ẹ lọ síbẹ̀ torí aráàlú, ẹ lọ síbẹ̀ láti lọ jalè ni. Bàbá kábíyèsí ọba Ọ̀yọ́, kábíyèsí of his blessed memory, kábíyèsí ni Ọlájùmọ̀bí kówó jẹ. Èyàn máa ń kówó jẹ náà ni. Ṣé yóò wá kówó dànù ni? Bàbá àwọn eléyìí wọ́n kówó dànù ni. Àwọn ìjọba wa yìí wọ́n kówó jẹ. Wọ́n kó owó dànù, ìkà ni wọ́n, ìkà. Mo bẹ̀ fún mi ṣe kan, ìkà. They are a bunch of wicked people. Ìkà ni wọ́n. Wọ́n ò kó àwọn eléyìí ò kówó jẹ, wọ́n kówó dànù ni. Kọ́ máa kówó jẹ, èmi ò ní kọ́ máa jalè. Ojoojúmọ́ ni mo máa ń sọ, ní ẹ má jalè. Wọ́n ní wọ́n fún yín $6 billion. Kẹ́ fi ṣe iná. $6 billion. Bàbá tó fún $6 billion. Kí ló yẹ tẹ́ ẹ̀ mú like 1 billion. Kẹ́ fi ṣe iná fún wọn Nàìjíríà. Kí pàtì kan máa níná, kí pàtì kan máa níná. Bóyá àwọn tí wọ́n sá kúrò ní Nàìjíríà ń ṣe àwọn companies tí wọ́n sá lọ, bóyá àwọn companies yẹn ò ní sá lọ. Ṣùgbọ́n lẹ mú $6 billion ẹ sọ sókè. Náà wọ́n kó iná gbé lọ sí court ń sìn ẹlẹ́jẹ̀ bí ẹ lè jẹ bí. Nigeria is you rub my back, I rub your back. Emele tó fi cashless policy bá yé everybody jẹ́. Ó ti gbé federal government lọ sí court. Ó tún jàre. Emele ti win Nigeria federal government. O lè tó pé ó show. Aba gbogbo wa rí tí Emele tó ṣe ni láyé cashless policy tí ebi ń pa àwọn èèyàn. Ebi burúkú ló pa àwọn èèyàn nígbà yẹn. Àgbákò ebi. Yet now, ó ti gbé Nigeria lọ sí federal government lọ sí kí lórúkọ ẹ̀. Lọ sí court. Wọ́n ti dá láre. Wọ́n ní kí federal government lè fún Emele ní 100 million. Wọ́n violate human rights ẹ̀. Àwọn wèrè ẹ wọlé Sunday Igboho ẹ pààyàn síbẹ̀. Ẹ tún ní kan lọ wọ́n tún mú ní Kútọ̀nù wọ́n tún ṣọmọ gbaga. Ṣé ẹ violate human rights? Ẹ máa tẹ́ tó bá wù yín kẹ́ tẹ́ ńbẹ̀ tó bá wù yín kẹ́ flag ẹ kó bọ́lẹ̀ tí yín ló bá yín. A máa lọ sórí YouTube. Ẹ má bẹ̀ yín wàláhì mo ti kọjá bẹ́ẹ̀. This one wey I dey do. I go work come back. Mama wá sọ̀rọ̀ e kan de ń gbọ́wọ́lé àwọn kan máa wò mí. Wọ́n máa allow yín kẹ́ gbọ́wọ́lé. Ẹ bá gbọ́wọ́lé, ẹ bá flag ẹ kò bá jábọ́. Èyí tí mo ń ṣe yìí mo kàn sọ fún yín for fun ni na ṣe sanwó data fún mi ni. Mo ń sọ fún yín for fun ni. Emele ó ti gbé federal government lọ sí court. Wọ́n ní federal government lọ san 100 million fún. Better Edu ó náà débẹ̀ ó pọ̀ fún Yawarisi. Owó le ti lọ́dún kan. Wọ́n ló fẹ́ transfer 585 million naira. Alowo wa Nigeria. Wèrè Adé Buhari olójú bí ojú ọ̀pọ̀ látẹ̀mẹ́rẹ̀ ó ń bú mi nígbà yẹn. Mẹ́wàá pampers náà.
ọmọ àlè òun náà ń bú mi nígbà yẹn Yorùbáwùyí yẹn ẹ má dé péjì ẹ gbogbo yín kọ́mẹ́ǹtì ẹ ń ṣe oríṣiríṣi ẹ tún flag nísìn tí yín ló bá yín o Ògún gbọ́ kí ni mo sọ fún yín Ògún gbọ́ tó bá yẹ pé fracas là ń ṣe bí ìṣe máa tẹ love and like button ni ẹ máa ṣí ẹ ni ẹ fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ wọ́n ti gba bakery lọ́wọ́ yẹn ti fún yín ní búrẹ́dì ẹ ká yọjọ́ kájọ ṣìná èló ni 160 million jẹ́ kọ́kọ́ wo $160 billion ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ bá sì download tap send ẹ lọ bá mi download tap yẹ kí n bá ìwé tó jẹ́ láìrí kan pa mí ni lórí tap send nísìn 1,238 naira ní $1 tẹ́ bá lo promo code mi Abiola TTS ẹ gba $10 lọ́fẹ̀ẹ́ no 1999 èèyàn kan kó $6 billion dání ní 1999 yẹn kí ni $1 billion tó lè ṣe ro dáadáa pé $1 billion ó lè ṣe kinní kan ní 1999 wọ́n lẹ́nu kan kó $6 billion dání wọ́n charge sí kóòtù sí olóhùn ò jẹ̀bi wọ́n ní kàn filẹ̀ ṣé ti níná Nàìjíríà ṣé ti ń clear ẹ fẹ́ Yorùbá nation ṣé ti ń clear yà ń ṣe bí ọwọ́ ẹ fẹ́ Yorùbá nation ẹ fẹ́ Yorùbá nation ó ti ń clear ṣé ti ń clear náà ti ní kàn filẹ̀ o ẹ lọ wọn ọlọ́pàá ti yín wá ọlọ́pàá Nàìjíríà tó mú ti ní kàn fi sílẹ̀ wọ́n ní kó lọ san bail 50 million naira à ń sọ̀rọ̀ $6 billion wọ́n ní kó lọ san bail 50 million kò sí wàhálà wọ́n ní kó mú ṣe ọtí méjì wà mọ́kàn ní kí wọ́n á sọ fún yín ni tí wọ́n ní landed property tó worth 3 million naira pẹ̀lú certificate of occupancy kan lè fi mọ̀ pé lóòótọ́ àwọn ni wọ́n ní ẹ̀rín yín ò pa mí mínísítà àjọ kan ní Nàìjíríà àwọn bílíọ̀nì ló máa bá ṣọ̀rẹ́ tó bá fi lè di mínísítà níjọ́ kan Nàìjíríà gbogbo fámílì ẹ̀ ti di bílíọ̀nì wọ́n ní kó san 50 million owó bail last òun náà tún lọ sue federal government wọ́n tún ní kán fóun náà lówó adékàgbà Yorùbá nation ẹni kò jọ ẹ ń tẹ̀lé yàyí oní pancake nígbà yẹn ajá Buhari ti dà yín sí free ó ti yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ yín mẹ́wàá pampers ti dà yín sí free ó ti yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ yín gbogbo àwọn tí ẹ̀ ń tẹ̀lé ńgbà ìtẹ́ fi ń bú wa wọ́n ti dà yín sí free wọ́n ti yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ yín wọ́n ti ń ṣe nǹkan míì yìí tó ń ṣe hookup yìí tó ń ṣe fracas wọ́n ti ń ṣe wèrè lórí íńtánẹ́ẹ̀tì tọ́dún mẹ́rin bá tún pé wọ́n á tún announce fún yín ẹ tún tẹ̀lé wọn bàbá Tinubu no gree for anybody kudos to you EFCC chairman bàbá wa Olúkóyèdè kudos to you mo gbé fún ẹ o ẹ̀yin náà gbà fẹ́ anybody àwa náà ò ní gbà fún yín ẹ jẹ́ ká pè ya olóyin yẹn kàn bá wa mú anybody tó bá ti gbé wa lówó a fẹ́ ṣeré you know wa ṣeré now say na every day we dey play ṣeré bá yín ṣeré nǹkan tá máa ṣe a máa pè ya tó ní oyin yẹn kó wá máa fi oyin mú anybody ẹ má rẹ́rìn á sọ̀rọ̀ gidi rẹ́rìn a máa pè ya tó ní oyin lọ́wọ́ kó máa fi oyin mú anybody we no go gree $6 billion ó yẹn pọ̀ o àwọn kò sí wàhálà àbá tó gbówó ológógún dórí àbí kí lórúkọ yìí tẹ́ fi mówó ẹ máa jáyé yín lọ o bàbá ìwà máa oní minister of poverty mi ṣe calling show oní minister lábẹ́ Tinubu lábẹ́ bàbá Ọbásanjọ́ minister for power and still bàbá ya still everything wọ́n yà kára sáṣọ ẹni bí ọba bá sì ti gbẹ ẹni ẹ ò tí ì gbẹ o ó ti ṣe wook up ẹni ẹ ò lè tí ì gbẹ ẹ lè lọ sómú nísìn ẹ ní tó mú ẹ bá pè mí mi ṣe kọ́ ní ìṣòro mi dáná lọ́wọ́ ni ẹ pé kíṣìnì ni mo wà mo kàn fi sáì lẹ́wọ́n bì kan ni kó jẹ bàbá fi délẹ̀ no gree for anybody ṣáyé lẹ̀ ń ṣe $6 billion bàbá Tinubu kudos to you kí wọ́n lọ gbàgbé jàgàbá ń tún á lé ọmọ olódòdó Akànbí kò sí wàhálà continue máa mú everybody lọ bá ṣáà mú everybody lẹ́pọ̀n ni EFCC chairman ọmọ Yorùbá làwọn náà chairman Olúkóyèdè kò sí wàhálà ẹ máa mú anybody lọ
bàbá Mr. Lágbájá ẹ̀yin náà continue ẹ bẹ̀rẹ̀ sí ní mú anybody lọ ẹ ń dókò ẹ fẹ́ Yorùbá nation bàbá Tinubu ẹ wá yẹ kí ṣàlàyé ẹ wá súnmọ́ bíbí ẹ wá mi hashtag Tinubu bàbá Tinubu ẹ súnmọ́ bíbí gbogbo owó tẹ̀ ń gbà nísìn kí lẹ máa fi ṣe ẹ ní fi ṣe anything ẹ ní fi ṣe nǹkan kan yes you might mean well for Nigeria ṣùgbọ́n àwọn alágbára tó jù yín lọ ń kọ́ wọn ò ní jẹ́ kẹ́ ṣe anything bàbá Tinubu ẹ bọ́lẹ̀ ń bẹ̀ owó Abacha láti 19 gbọgbọrọ ni wọ́n ti ń gbowó Abacha dèní wọ́n sì ń gbowó Abacha wọn ò tí ì gbà tán dìmọ̀ tó ń gbowó Abacha dìmọ̀ tí Nàìjíríà ń jẹ gbèsè ìjọ tí mọ́mọ́ yìí ti ń ṣoge tó ti ń wọ aṣọ ìhòòhò làkàrà wà Nàìjíríà ṣe bíi tó ti ṣépè fún ó yẹ kí wọ́n ti ṣépè fún Nàìjíríà tẹ bá gbowó owó Abacha bá wọlé next tó máa ṣe pé máa lọ yáwó mi no gree for anybody láwà àwọn kan máa jí àwọn kan máa recover àwọn kan tún máa reloot ẹ Nigeria some people will loot some people will come and discover it collect it another people will come they will reloot it wàláì Nigeria èpè kan o ẹ lè bọ́ ń bẹ̀ o tó àwọn àbátán wà ń bíbẹ̀ nísìnyí ọ̀fọ́n ni wọ́n lè yọ oyún nínú aláboyún àwọn tó wà bẹ́ẹ̀ sìn ogun gbọ́ ọ̀fọ́n tó bá ní kó lọ mú ọ̀fọ́n wá àwọn bàbá tó wà bẹ́ẹ̀ sìn ọ̀fọ́n ni wọ́n lè yọ oyún nínú aláboyún ẹdúró àwọn kíni wọ̀nyẹn náà aṣíwájú beggars we on our day wọ́n náà show on our face rice ti di 60,000 àbí 70,000 lọ́jà aṣíwájú beggars ẹ̀yin dà ẹ ní sọ̀rọ̀ nísìnyí ṣebí súná yín òpònú súná yín mi fẹ́ bú yín ṣùgbọ́n ẹ ní sọ̀rọ̀ nísìnyí tó yẹ kẹ́ rójú tó máa ṣe fracas tó yẹ kẹ́ rójú tó máa jà kò yẹ kẹ́ rójú tó ó yẹ kẹ́ máa bọ́ta lórí ojúmọ́ kẹ́ máa sọ̀rọ̀ òṣèlú bí tẹ́ ti àwọn èèyàn dé níyìn lÓlúwa ràn mí lọ́wọ́ dé o ibi tẹ́ ti àwọn èèyàn dé tẹ́ push àwọn èèyàn ẹ dà wọ́n sí fún ẹ bá tí wọ́n jẹ́ dé ó yẹ kẹ́ máa bọ́ta lọ́wọ́ ẹ kẹ́ máa sympathize kẹ́ máa beg kẹ́ máa plead pẹ̀lú àwọn èèyàn pé ó máa dà àwọn lè lẹ́yìn náà ó lè ní yín ẹ̀ torí Ọlọ́run lọ síbẹ̀ àti rí gbogbo yín tẹ̀ ń bọ̀ ta tẹ́lẹ̀ campaign wọn fún yín ní ṣíṣì wọn lè fún yín ṣì ń gbá ká àwọn olóṣèlú mọ̀ pé ó lè ní yín wọ́n mọ̀ pé ó lè lẹ́ wá jà wọ́n mọ̀ pé ẹ̀ torí aráàlú wá campaign ṣé kú tó pẹ́ lẹ́dìyẹ ṣé ó yẹ kó padà tún pèlè ewúrẹ́ ikú tó pẹ́ lẹ́dìyẹ ṣé ó yẹ kó padà tún pèlè ewúrẹ́ àwọn olóṣèlú mọ̀ pé ó lè ní yín wọ́n mọ̀ wípé ẹ wá ta àwọn ìlú àwọn aráàlú aṣíwájú bọ̀gá wọ́n pẹ́ wá ta àwọn aráàlú fáwọn ni olóṣèlú mọ̀ wípé olè ní yín ni wọ́n ṣe fún yín ní sísì ẹ wá ń sunkún mo ka gbogbo yín àtọmọdé àtàgbà yín so shameless lójú tì ojú òtì yín ara ò lọ yín ìrẹsẹ̀ yín ò padà ẹ ń wá sí íńtánẹ́ẹ̀tì ẹ wá ń sunkún mo kà ń bẹ́ẹ̀ fún wọn fún mi sísì use and dump ṣe bẹ̀rẹ̀ wọn ò tí use yín kan dump yín o ṣe bẹ̀rẹ̀ ni ẹ fẹ́ gbé torí gbèsè àwọn aráàlú tẹ ní kí wọ́n lọ dìbò tí wọ́n dìbò ìṣẹ̀dá wọn ò ní jẹ́ ká ẹ sinmi o ẹlẹ́dàá wọn ò ní fi yín lọ́kàn balẹ̀ gbogbo ẹ̀yin tẹ campaign fáwọn olóṣèlú ibi tẹ́ ti Nàìjíríà sí ni Nàìjíríà dé yìí nísìn ẹ wá sọ̀rọ̀ lórí $6 billion yìí tó bá rówó yẹn gbà kí náà máa fi ṣe kọ́mú Alice Madueke $1.2 million kọ́mú bra tí Alice Madueke tó rà $1.2 million ẹjọ́ kọ́mú mélòó ló rà kọ́mú yẹn mo fẹ́ bèèrè lọ́wọ́ yín ṣé kò ní fọ́ ni kó tiẹ̀ fọ́ kó sa káwọn ọmọ owó kan fi gíre kó fọ́ kó sa káwọn ọmọ owó kan fi gíre kéèyàn lọ fi $1.2 million ra bra. It can only happen in Nigeria o tó bá happen ní China wọ́n máa gé tọmútọmú ni tọmútọmú wọ́n máa gé ọmú ẹ̀ lọ tó bá happen ní China but it will only happen in Nigeria. And when we say ẹ jẹ́ àgbà Yorùbá nation ẹ jẹ́ kí n serious pẹ̀lú yín ẹ jẹ́ kí n serious because last minute mo rí how many minutes ló kù
kí n serious jọ àwọn owó tí wọ́n discover yẹn ṣówó yẹn ò tó ṣe security no mo ń bèrè lọ́wọ́ yín àwọn owó tí wọ́n discover yìí ṣé kò tó ṣe security ṣé tí wọ́n ṣe Nàìjíríà yìí ṣé wọ́n lè ṣe ní òkè òkun and many of these our leaders and elders yìí mọ bí tí wọ́n ti kàwé ìlú òyìnbó many of them wọ́n ti acquire many things fún àwọn ọmọ wọn ọmọ tálíkà ló máa jẹ̀yà Yorùbá nation no going back Yorùbá nation la wá fẹ́ tó bá wùn yín kẹ́ ṣe anything tó wùn yín torí ẹ lè change system Nigeria yẹn ò lè change system Nigeria yẹn kò lè change without Yorùbá nation no hope fọmọ Yorùbá yes ọmọ Yorùbá ọmọlúàbí ni wá àti débẹ̀ ọmọ ẹni òṣèdí bẹ̀bẹ̀ ọmọ ẹni òṣèdí yàmà kan ọmọ ẹni òṣèdí pẹ̀ǹpẹ̀ bàbá Tinubu ti débẹ̀ ó ti ṣèdí yàmà kan débẹ̀ ó ti ń ṣe wọn tó lè ṣe ó ti mú àwọn èèyàn ó ti ń gbowó lọ́wọ́ wọn wọ́n gbowó kan lọ́wọ́ Tinubu wọ́n gbowó kan lọ́wọ́ Tinubu wọ́n ṣá gbowó lọ́wọ́ everybody ni ṣùgbọ́n last kò kí ń ṣòye ọba o tó bá jóyè ọba gan kò kí ń ṣòye Elédùmarè bàbá Tinubu máa bọ́ọ̀lẹ̀ tó bá bọ́ọ̀lẹ̀ tán bàbá Tinubu consider this after you come down tí dáná yín bá pé bóyá ọdún 4 lẹ lò àbọ̀dún 8 Ọlọ́run tí ẹ̀ ní jẹ́ iye gbọ́dọ̀ jẹ ìyà yìí fọ́dún 8 káyé èèyàn má bàjẹ́ Ọlọ́run gbogbo ẹni tó kú ní Nàìjíríà lọ́wọ́ yìí ó yẹ kí ìjọba kí Ọlọ́run ọba kó fún ọ ní free ticket àlùjànnà ni Ọlọ́run bá ṣàánú wa ni o gbogbo ẹni tó kú Nàìjíríà ó yẹ kí Ọlọ́run fún ọ ní free ticket àlùjànnà ni kò yẹ kí Ọlọ́run bẹ̀rẹ̀ iṣẹ́ wọn wò because ìyà tí wọ́n jẹ Nàìjíríà kí wọ́n tó kú gan ó ga Nàìjíríà ni mo ti rí pé Àjùmọ̀bí kú ex-governor kú wọ́n wá mú sàárè ẹ̀ wọ́n fa iná sí wọ́n fa iná sí sàárè òkú 24 hours light ló wà ní sàárè Àjùmọ̀bí wọ́n ṣe cushion share síbẹ̀ wọ́n ṣe dining share síbẹ̀ yet àwọn èèyàn tí wọ́n rìn Nàìjíríà àwọn ọmọ Nàìjíríà tí wọ́n rìn káàkiri Ọlọ́run gbọ́ ẹlòmíì ò níná láti bí ọ̀sẹ̀ kan ẹlòmíì ò lè avoid láti fi oúnjẹ ọjọ́ kan sí ẹnu ẹ̀ wọ́n ṣe dining share dining table síbi sàárè òkú Nigerian elders and leaders you are shameless ojo tí o the most poverty poverty country in the whole world ni wọ́n pè Nigeria yet àwọn olórí wa pastor alfa oníṣẹ̀ṣe governor senator àwọn ọmọ yín gbogbo yín dẹ̀ fly private jet káàkiri fẹ́ bèrè lọ́wọ́ yín ṣé máa ń náwó lọ́rùn ṣé wọ́n ti sọ fún yín pé wọ́n máa ń náwó lọ́rùn ẹ̀yin bàbá yìí wọ́n sọ fún yín wọ́n máa ń náwó lọ́rùn ẹ continue ebi ń paráàlú ṣùgbọ́n gbáǹkó lẹ̀ ń ṣojú tọ́lọ́mọ kan ló ṣòro gbáǹkó lẹ̀ ń ṣojú ẹ ń ṣe pálapàla ẹ ń ṣe kátikàti ẹ ń ṣe yàmàyàmà ẹ̀rẹ́ ní bá yín sọ àwa tá à ń sọ ẹni àmà wálé ẹni tí ò bá wùyí bá wálé ní kí wọ́n mú ní airport bẹ́ẹ̀ ṣe ń yọ sọ́rọ̀ àwa náà ṣe ń yọ gbọ́ wọ́n ti sọ fún wa wọ́n lè forúkọ mi sínú àwọn oníṣẹ́ máa mú ní airport wọ́n ti máa ti wálé kan mú mi ìyá yín ti máa wálé kí lè máa ṣe ẹ̀ ní ṣe anything tẹ́ bá mú Yorùbáwùyí eléyìí wọ́n á Yorùbáwùyí lẹ mú 1 million times 1 million another Yorùbáwùyí máa stand up bàtẹ tẹ mọ́ lóye Sunday Igboho tẹ lé kú òǹlé rádúrú Igboho tó jáde ni a máa sọ tiwa wàláì a máa ṣàlàyé tiwa fún yín worst part ni wípé tẹ́ bá pa lẹ́yìn ṣe pa àdògán tẹ́ pa last ẹ̀yin náà máa kú ńjọ́ kan kí ni ẹ máa ń dùn mọ́ mi gan o ó máa ń dùn mọ́ mi gan tó bá yẹ pé ẹ̀ ní kú ni kò wá máa dùn mí pé Ọlọ́run bá fọ́ǹbù tó bá yẹ pé ẹ̀yin olówó Nàìjíríà ẹ̀yin olóṣèlú wa pé ẹ̀ ní kú ó máa dùn mí gan o máa pa Ọlọ́run fọ́ǹbù o àwọn pípù yẹn máa gbé sáyé àbẹ́ ẹ̀ máa kú tó dùn mọ́ mi jù nìyẹn àwọn tó tún wá lágbára bẹ̀ ni wípé èèyàn kan ò kí ń kú lẹ́ẹ̀mejì ó gbá atọ́ ìyá mi àsúrò ìwòrìwò fún mo kí yín o èèyàn kan ò kí ń kú lẹ́ẹ̀mejì ikú tí ó polówó ni yóò pa tàlíkà ikú tó pẹ́ ní tí ó sùn làgbàlá o ni ó pa ṣíwèrè ojú títì ikú tó pẹ́ ní tó sùn láàfin ni ó pẹ́ ní tó ń sábẹ́ gàdà tàbá rẹwọ́ wáyé lókè ọ̀dájú ní ikú òkè nìkan kankan ẹni bá wà sára ìlú ló lè mú lọ sótán yín ó bọ́ lọ́wọ́ yín bàrí bó ṣe lóhùn tó máa kọrin erin kú mọ̀gúdú fi jẹ ẹ̀fọn kú mọ̀gúdú fi jẹ mọ̀gúdú kú àìkóṣẹ́ tó máa jẹ mọ̀gúdú bí bàrí ṣe lóhùn tó ó padà kú ni àwọn bàbá yín ṣe wọn ò kú ni ẹlẹ́yìn ṣiṣẹ́ kalẹ̀
fún àwọn ọmọ yín àwọn next generation yín tó ń bọ̀ ẹ fẹ́ gbọ́ àwọn ọmọ tálíkà tẹ́ ń fìyà jẹ àwọn ọmọ yín tó wà lábroad kan tó dàgbà kan tó wúyẹ kan tó wá Nàìjíríà àwọn ọmọ tálíkà tẹ́ jẹ́ kan rí school lọ àwọn ọmọ tálíkà tí wọ́n lọ ń ṣe olóṣó àwọn ọmọ tálíkà tí wọ́n lọ sí yunifásitì tí wọ́n jáde tán lọ ń gun Uber àwọn tálíkà tó pé wọn ò róúnjẹ jẹ wọ́n á ti di gangan wọ́n á ti di jẹ̀ǹjẹ̀ǹ àwọn tálíkà wọ́n ti ya bó wọn káwọn ọmọ yín tó dé táìmù tí àwọn yín bá máa dé wá sí Nàìjíríà pé yes àwọn dé o sílẹ̀ bàbá àwọn ọmọ tálíkà tẹ̀yẹ kí wọ́n ríwèé kà wọ́n máa gé àwọn ọmọ yín jẹ báyìí ni àwọn ọmọ tálíkà tẹ̀yẹ kí wọ́n ríwèé kà ojú wọn á ti lé Ọlọ́run ṣeun o congratulations ẹ ti dá Colorado síta fáwọn ọmọ tálíkà àwọn tálíkà Colorado ní gbogbo wọn mú sí wọ́n ń gbé kòló wọ́n ń gbé loud wọ́n ń gbé lé wọ́n ń gbé tọ̀hún orí wọn á ti kòló mẹ́ńtà káwọn ọmọ yín tó dé Ọlọ́run èmi wà níbí ọmọ kò lẹ́nìyàn ni mí mo wà lẹ́yìn odi níbí mo tí mo ṣe fún yàrá ìyá yín tẹ́ fi ní kí n má wálé ó yẹ ẹ̀mú dání ìyá tó ń jẹ tálíkà lọ́wọ́ táwa fi wà lẹ́yìn odi ìyá yẹn ń ṣe warm up lọ́wọ́ ni tí ìyá yẹn bá ti ṣe warm up tán ó ń bọ̀ wá bá àwọn ọmọ tí yín náà àwọn graduate wa wọ́n wà ń jọra ń bẹ̀ yẹn I know many talented boys tó ti di men sórí títì níjọra tó ti di men sórí títì lájẹgúnlẹ̀ I know many talented footballers lájẹgúnlẹ̀ pásítà mọ́ wọn lára Ajégúnlẹ̀ to the world àwọn Ajégúnlẹ̀ God bless Ajégúnlẹ̀ God bless all Yorùbá land lọ síbẹ̀ musician ló fẹ́ ni lọ síbẹ̀ àwọn Daddy Ṣókì àwọn Barry Ṣókì lọ síbẹ̀ kó lọ wọ àwọn Saheed Òṣùpá oní tíátà mélòó ló wà lájẹgúnlẹ̀ tó Ajégúnlẹ̀ náà ti jáde àwọn Ibrahim Chata àwọn onísọ̀rọ̀ Ajégúnlẹ̀ kí wọ́n kóyún Ajégúnlẹ̀ kéré many ọmọ tó jẹ́ pé jẹ́ stars ni wọ́n jáde lájégúnlẹ̀ footballers ńkọ́ mélòó la fẹ́ kà nínú wọn Ajégúnlẹ̀ everybody ti jáde inú ghetto làwa ń gbé ibẹ̀ la dàgbà sí ibẹ̀ la ti jáde we dey hustle we dey struggle we are on the streets we were born on the streets and we are still on the streets struggling ìlú tó wọ́n wà ẹ̀ ń ṣe bí olóṣì mélòó lẹ fẹ́ kó lọ sọ́run nínú ẹ̀ mélòó lẹ fẹ́ jẹ ẹ má kú mọ́ ìbá ṣe pa ìkú láyé o àbábá Muhammadu àbábá Muhammada ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàjì àwa ò bá kan láyé mọ́ ó yá àwọn grandpa yín tí wọ́n ti tó wọ́n tán bí yín dà àwọn ìyá láyà yín dà sáwọn ò ti kú ni wọ́n ti kú wọ́n ti lọ ṣùgbọ́n ìrànjú báyìí ẹ fẹ́ jẹ anything jẹ èbù ẹ fẹ́ gbé anything gbé èbù ìkà ni yín ìkà ni yín we know many people on the street o wọ́n ti di men mo bá kan sọ̀rọ̀ ń jọ̀wọ́ irun funfun ti ń yọ nírùngbọ̀n ẹ̀ kí ló wá ń ṣe nísìn olóhun ò ṣe kankan ọmọ tó gbé mass communication ló lọ read ní àbú ABU ló lọ o àmọ́ níbẹ̀rẹ̀ yunifásitì ló lọ tó lè gbárí ó gbá lórí ẹ̀ burúkú mass com ló read ó mọ ṣẹ́gẹ̀ ìwé Ajégúnlẹ̀ lọ Ajégúnlẹ̀ sí ó mọ burúkú ìwé ó bá sọ̀rọ̀ ń jọ olóhun gba òun já tíkẹ́ẹ̀tì fọlọ́kadà ẹ̀yin pípù yìí Ọlọ́run máa mú yín o ogun gbọ́ bí ṣe ń sọ̀rọ̀ yìí kò dùn mọ́ mi ṣùgbọ́n Ọlọ́run máa mú yín èyí olóṣèlú wa Ọlọ́run máa mú yín kíyàn tó bí ọmọ ó lọ primary school ó lọ secondary school ó lọ university ó jáde ó rugged ọmọ tó bá wà ní Ajégúnlẹ̀ tó bá lọ kàwé rugged jáde ó wá jáde wọ́n ń bá mi sọ̀rọ̀ ní fídíò kan jọ̀wọ́ irun funfun ti ń yọ ní irùngbọ̀n ọmọdé ọjọ́ wọn àwọn dàgbà rẹ o náà ti dàgbà mo ní kí ló ń ṣe nísìn company wo ló ti ń ṣiṣẹ́ ó ní sísá mi mo ti wà lórí ìta ogun gbọ́ mo ń já tíkẹ́ẹ̀tì fáwọn ọlọ́kadà nísìn bí wọn rí wọn ní sanwó mi fún mi kọ́ máa sanwó mi fún mi náà bí tẹ báyé graduate jẹ́ dé nìyẹn ó náà ti change voice ó ti change ohun ó lọ́lẹ́yìn ni Yorùbá wuyi ojúmọ́ ni máa ń wo iṣẹ́ yìí mo máa ń enjoy mi àǹtí mi ẹ̀ lè fi wà yín sílẹ̀ láti kékeré ẹ̀ tí wọ́n á lo ìrẹ́ tún ṣe bí ọmọ Ajégúnlẹ̀ I no go forget where I come from ọmọ ghetto ni wá ní ghetto láti wá àní gbàgbé ṣùgbọ́n àní sọ̀rọ̀ yín ní dáadáa ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá àní sọ̀rọ̀ yín ní dáadáa ajé Elédùmarè ń gbọ́ àwọn ọmọ yín ń bọ̀ ńlé wọ́n ń bọ̀ ńlé bójógún ọdún lẹ́nìí bójógbọ̀n ọdún lẹ́nìí tó bá wà àwọn ọmọ yín kan bímọ sílùú òyìnbó kan fẹ́yàwó síbẹ̀ kan fọ́kọ síbẹ̀ kan bímọ sílùú òyìnbó ìjọ kan àmọ̀là àdúgbò máa wù wọ́n jẹ wọ́n á fẹ́ wálé ìrẹsì àdúgbò máa wù wọ́n jẹ míì tún máa sneak wọlé tẹ̀tì ẹ̀ ní mọ̀
àwọn tálíkà tẹ́ ti sọ di wèrè sórí títì kò sí wàhálà àwọn tálíkà tẹ́ ti sọ di dàkúdà sórí títì tó ti dọ̀rá ìsà sórí títì àbáwọ́ lọ́rọ̀ ló sọ èmi kọ́ ni mo sọ ó ní ọmọ tálíkà tí ẹ̀jẹ̀ tẹ́ fún lẹ́kọ̀ọ́ ọmọ tálíkà tẹ́ yẹ kó ráyè ṣe ó ní àwọn náà ń jẹ́ káwọn ọmọ yín gbádùn àbáwọ́ lọ́rọ̀ ló sọ bẹ́ẹ̀ o èmi kọ́ ni mo sọ tí bàbá ń parọ́ ni bàbá ò parọ́ ìjọkan àwọn yẹn á tẹ̀lẹ̀ wá sí Nàìjíríà kò sẹ́ni tí mi ò kí ń hùn ìjọ ò mò ń lọ mo kàn wá nu mọ́tò mo ṣáà ń wọ ẹgbẹ́ títí bóyá mo lè rí yòó ní bọ́ọ̀lì mo kàn wọ ẹgbẹ́ títí bá ṣé ọmọ rí yòó ní iṣu sísun ìyá kan wà lọ́dà bíríjì máa tún bẹ̀ yẹn iṣu sísun ẹ̀ mo jẹ pẹ̀lú pọ̀nmọ́ kábíyèsí Ọlọ́run a máa jẹ iṣu sísun pẹ̀lú pọ̀nmọ́ a bá ti lọ já pure water a máa jẹ iṣu sísun pẹ̀lú pọ̀nmọ́ mo lọ ń jọ̀wọ́ iṣu sísun mú kíkan sí ẹ̀rí lẹ́gbẹ̀ẹ́ títì kí n rà kò sí nǹkan tó jọ ebi pa àwọn èèyàn Nàìjíríà àwọn táwa níbi bíi òtútù orí burúkú òtútù ló wà níbi bíi àgbákò orí ló wà níbi bíi àwọn tó dẹ̀ wà Nàìjíríà náà wọn owó jẹ́ àwa séra wa gbogbo àwa dọ́gba bí ìrẹsì tó wá dà ẹ̀yìn fly private jet anybody máa wá bí wá preach fún mi o Ọlọ́run á ṣe kinní kan Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n nobody should preach for me ẹ bá preach fún wa ẹni tó bá mọ̀ preach ẹ lọ preach fáwọn ìjọba ẹ ṣàlàyé fún wọn ẹ sọ fún ara ní aráàlú ẹni Yorùbáwùyí adá wọn ń sọ̀rọ̀ ẹni Yorùbáwùyí oní titan kì í sọ fún yín para ní aráàlú ebi ń pa àwọn èèyàn ìyà ń jà àwọn èèyàn náà orí bí bẹ́ǹsì ó ti wá rampart ẹ wo ọmọ kékeré kan tí wọ́n pa ń jọ o wọ́n bẹ́ orí ẹ̀yìn ọmọ ọdún 8 community standard a lè ṣú ẹ̀ fún yín wọ́n rẹ́ orí ọmọ yẹn ni Ṣakínà òkú tí wọ́n sin lẹ́ni wọ́n lọ rẹ́ ti ẹ̀ náà ara yóò gbádùn Nàìjíríà àwọn tí wọ́n tún sùn gan wọn tún rọrùn wọn tún forí lélẹ̀ sùn kí ló dé kí ló ṣẹlẹ̀ àwọn ti dìdàkudà tán táwọn dẹ̀ máa wí eléyà ní I am not guilty táwọn máa sọ gbogbo ilẹ̀ kí ń jẹ̀bi ó yàtọ̀ bá jẹ̀bi ẹja ṣe bá àwa ti sọ fún yín gbogbo yín bá sọ pé ẹ jẹ̀bi ẹja ṣe báyìí ẹ lọ bá wa wá ìyá tó foyin múyàn kí wọ́n gbé oyin yẹn wá bá ọgbẹ̀yìn gọ́ọ̀mẹ̀ntì wa $6 billion ó máa sẹ́rẹ́ńgẹ́ o tó wáyé pé lóòótọ́ bọ́dá àbí bàbá nìyí tó wáyé pé lóòótọ́ lẹ kó $6 billion tó ní kàn fi ṣe iná lẹ́kọ̀ọ́ náà ẹ gba owó yẹn in the name of Mambila hydroelectric project lẹ fi gba contract $6 billion lábẹ́ ẹdúná Ọbásanjọ́ kí lẹ̀ ń wò minister under your watch your minister allegedly collected $6.6 billion in 1999 in the name of one Mambila hydropower project pé kí wọ́n power Nigeria kí wọ́n ṣe iná sí Nigeria ṣé àwọn ẹ̀yin ará Nigeria ṣe ti rí náà lò àwọn kan kówó náà yín dání nìyẹn náà Ọlọ́run ò jẹ̀bi bí ò anybody jẹ̀bi mo ń bọ̀ ẹ yẹ ká wòye olóka tó gbé olórin jáde wọ́n nìkan obis ni o ẹ bá wa wá ìyá yìí wá gbogbo ẹ̀yin olólùfẹ́ òtítọ́ ẹ bá wa wá ìyá yìí ẹ bá wa wá ìyá Uganda yìí wá ẹ bá wa wá ìyá yìí wá kó wá bá wa gbé oyin wá gbogbo ẹ̀yin ó ní ẹni tó lọ gbé owó yìí oníyà ni tàbí kí ló lọ gbé ẹ̀yin tẹ́ bá tẹ́ ẹ̀ṣẹ̀ wọlé tẹ́ ẹ̀ tí rí tẹ́lẹ̀ mo sáré play fún yín nísìnyí súnmọ́ bíbí ká sáré ṣó ojú ẹ̀ fáwọn èèyàn kan rí ẹ ó lè ó ní ẹ tó lọ jí nǹkan ní oyin nìyẹn oyin ló fi áńkọ̀fù ẹ̀ yẹn ìyá tó tẹ oyin sí lára ní oyin kì í ṣe pé oyin tó máa ń mu o oyin tó máa ń tàyàn bees oyin ní oyin ló áńkọ̀fù gbogbo ọwọ́ ẹ̀ yìí ẹ bá wa wá yẹn fún wa nọ́mbà ìyá yìí 2024 we no dey gree for anybody I need the number ìyá yìí gbogbo ẹni tẹ́ sọ pé ẹ jẹ̀bi gbogbo ẹni tó bá ti accuse Nàìjíríà tẹ́ sọ pé ẹ jẹ̀bi ẹ gbé wa lówó kó bá wa pè yín kó bá wa kọyàn àti ìyá yìí sínú ilé mama ìyá Uganda ẹ súnmọ́ bíbí ẹ káyé lójú yín if you support us to get this mama ja get mama yìí
tó bá bí yín dáadáa gbogbo ẹ̀yin olórí Nàìjíríà tó bá bí yín re ká ti ẹ̀yin àti ìyá ìmọ̀nù ilé láàrin 2 hours kò yín má fa ẹ̀pọ̀n yín justice for gbogbo wa ẹ ti ta Nàìjíríà wa náà mọ̀ China máa kó anybody kí China tó dé fún wa Yorùbá nation kí China tó dé fún wa nílẹ̀ yìí ká dá dúró kí mo Yorùbá dá dúró a fẹ́ bá yín ṣe ẹ̀ ń wò ẹ̀ ń ṣe bí olórí burúkú in fact ó ga o $6 billion mo pè látàná ni $6 billion ẹ̀ẹ́dẹ̀ ṣe ná ní ẹ má jalè kẹ́tẹ̀ wá gba owó yẹn kẹ́ wá ṣe iná díẹ̀ irú owó tẹ́ gbà yẹn tẹ́ bá máa ṣe dáadáa owó yẹn tó wọ gbọ́ àtù ẹ lè fi owó yẹn Ọlọ́run ìkà níyìn Ọlọ́run kẹ́tẹ̀ wá fún owó yẹn kẹ́ fi dá oko man-made ni ìyà tó wà Nàìjíríà Ọlọ́run kọ́ ló fi ìyà jẹ Nàìjíríà kẹ́ wá mú owó yẹn gbogbo yín pátápátá ni o kì í ṣe ní $6 billion nìkan o gbogbo yín ló lè gbogbo yín pátá jàgùdà ni yín owó tí wọ́n fi kọ́ tó fi kọ́ àwọn tẹ́fítẹ́ gbà yẹn gbogbo ọ̀nà Ìbàdàn express road yẹn kẹ́ni kan kòǹbò ẹ̀ ẹni kan wà gbọ́kàrà mo gbẹ̀yàn wọnú igbó Ìbàdàn expressway ò ṣe é rìn pàtó pé ẹ mọ̀ nípa ẹ̀ tẹ́ bá mọ̀ nípa ẹ̀ ni ẹ ti ní àwọn graduate tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n lọ sí school tí wọ́n ò níṣẹ́ wọ́n rẹ́dí àti ṣiṣẹ́ àgbẹ̀ ó yẹ ẹni kan lọ kóǹbù ọ̀tún ẹ kóǹbù òsì ó yá ẹ bẹ̀rẹ̀ wọ́n á ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n á dáko wọ́n á ṣe everything oúnjẹ á pọ̀ nílùú nítorí pé igbó bo gbogbo bẹ̀ yẹn wọ́n ṣe ń jí àwọn èèyàn wọnú igbó lọ. If you enter me, I go enter. You see me, I see you. They come and they come. Lórí títí ọlọ́dà, ìwọ ń bọ̀ èmi ń bọ̀. Bóyá máa jí mi gbé. Wọnú bí ṣe pé títí ọlọ́dà lájọ wà. Ó máa jọ ṣojú gbogbo wa náà. Ìwọ ń bọ̀ èmi ń bọ̀ ní títí gbogbo wa jọ ń rìn. Ìwọ ká lè máa bọ̀, kò lè jiyàn gbé. Ó yẹ kó jọ ṣojú everybody náà. Ṣé kò ní ṣojú mi lèmi á gbé súlè dání àbí máa gbé ráì mi dání. Wà kàn máa bọ̀, wà kàn jí mi gbé. Wà kàn jí mi. Wọ́n lè máa tó bá ti wá jiyàn gbé, wọ́n máa jiyàn gbé lọ láàrin títì. Lọ sínú títì. Because if those bushes were combed, tí ò sí gbọ́nbẹ̀ everywhere, tó lọ gbalawu, títí lọ sambala, àtẹ̀gbẹ́ tó ọ̀tún, àtẹ̀gbẹ́ òsì, tí everybody everywhere gbogbo yẹn wọ́n ti owó wà Naija tẹ̀ fi lè comb ẹ̀. Àwọn graduate ó yẹ pẹ̀lẹ́ ẹ̀yin olóṣì ni. Àwọn graduate rẹ̀ àti mú àdá nísìn láti ṣán oko. Àwọn graduate wọ́n rẹ̀ àti yọ táì lọ́rùn, kán mú àdá kán ṣán oko, kán wa tractor, kán fi kó igbó kìíní kán kó igbó kejì kúrò. Kán bẹ̀rẹ̀ sí ní dáko ńbẹ̀. Bẹ́ẹ̀ kò sí máa bọ̀ láàrin títì. Like, I don't get it. Number one, ẹ sọ pé legalize kàlá for anybody. Fáwọn èèyàn ní nǹkan kọ́kọ́ mú nǹkan dání. Ẹ sọ pé legalize ẹ̀ kò sí wàhálà. Bẹ́ẹ̀ ṣe legalize ẹ̀ yẹn. Ṣé èwo ò ní èmi náà ò ní. Ẹ̀gbọ́n tó bá ti mú dání sọ pé ó máa di wàhálà ni. Èmi wá ń bọ̀ lọ́wọ́ pé kò sí nǹkan lọ́wọ́ mi. Ìwọ náà ń bọ̀, wọ́n náà because listen, àwọn side ibì kan wọ́n lè gbé irin tútù dání. Wọ́n tún kẹ́pà sí tatatatatatatata wá wọ̀ lọ́rùn bẹ̀ sí ní spray everybody ta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  kò sẹ́ni tó máa mú wọn mẹ́rin náà pa ní Jos ní Christmas kọlà èèyàn mẹ́rin ni wọ́n pa wọ́n ní 200 àkọ́ ní 300 èèyàn láì ṣe 300 chicken ni wọ́n náà pa ní Jos o 300 èèyàn àti 200 àti 300 ta ló jí pé kó wá fìbọn fọ́hùn lórí ìsídàkẹ́ kóńbù gbogbo igbó kó ní kálukú jọ máa rìn ní títì pẹ̀lú wèrè ilé go àdégò má kọlù mí o mi ìdọ́dọ̀ wá dọ́dọ̀ mi ara ń kan gáàsà oníkálukú jọ wá lọ́ ń lọ ẹ̀ ẹ̀yin wọ́n ń lọ tèmi náà ń lọ tèmi oúnjẹ ló ń wá èmi náà wó oúnjẹ a ní gbúra wa tàbí kẹ́ legalize anything for anybody àwọn kan ò lè máa wá kó máa wá pa wá ńlẹ̀ Yorùbá ẹ legalize anything fún anybody nígbó yá tó bá ti wọlé ẹ̀yin náà ẹjọ́ ṣeré fúnra yín tó bá yin gbàgbà ẹ̀yin gbogbo tó bá yin gbogbo ẹ̀yin gbàgbà gbogbo fóníkálukú àwọn náà ò lẹ́mìí méjì
wọn ò ní spare mi ẹ̀mí wọn ò pé méjì àwọn náà ò fẹ́ kú o ajé àwọn gun ò fẹ́ kú ṣùgbọ́n wọ́n ti rí pé ilẹ̀ Yorùbá àwọn ò lè mú pẹ́ńsù dání wọ́n lè tún send kan sí mi bí ìkàrẹ́ náà tó pé ìkọ́ tún ti jí kíní ó tún jí ọmọ kan gbé ó gbé odidi ọmọ ó gbé sínú àpò ẹ̀yin tẹ́ bá ti rí kíní yẹn ẹ bá mi kọ sí comment section ó gbé odidi ọmọ sínú àpò ọmọ yẹn bí ọmọ kò lè ju bí 6 years so fine very beautiful girl bí ọmọ ọdún mẹ́fà ó gbé sínú àpò ẹ̀yin òbí Ọlọ́run ní fọmọ aṣòfo ẹ tọ́jú àwọn ọmọ yín o ṣàgó ní gàmbàrí ni ó gbé ọmọ ọdún mẹ́fà wọ́n tún kó powder fọmọ yẹn tó kun tìró sí lójú bóyá wọ́n ẹ̀ṣẹ̀ wẹ̀ fún tán ni grandma tó kàn gbọ́ ọmọ ẹ̀pọ̀ ọmọ yẹn ń ké grandma tó bọ́ tàbá yẹn tábà ti wọ bá mi God bless you ẹ ti rí grandma yẹn ó ṣe grandma yẹn léṣe lápá God bless you yàmì ìfẹ́ oníkàlẹ̀ ti rí ó fi kíní gé yẹn ní apá gbẹ̀yìn tẹ̀ kí ni mo kí yẹ káwẹ̀ kásán ẹ̀ka alẹ́ kú dédé àsìkò yẹn according to the time ara ń kan mí ni ó grandma tó wá kí wọn látẹ̀kọ́ tí ó bá sí grandma yẹn nínú ilé ni ó ti gbọ́ ọmọ yẹn sápò akọ̀ dé kọ́nà kan náà kàn fi àpò yẹn báyìí ni ẹ mọ báwọn ìlàjẹ ṣe máa ń pa lókìlì bí àwọn ìlàjẹ ṣe máa ń pa lókìlì Ọlọ́run AJ life best life AJ life tó máa fi àpò yẹn báyìí gbúgbúgbúgbúgbúgbú wọ́n fọ wọ́n lẹ̀ kò ní dún ẹlẹ́ẹ̀kẹta wọ́n máa sọdá ni wọ́n ń dú ajá o wọ́n lọ ya òwe lọ fọ̀bẹ sádá ajá lọ́rùn wàá ríran wò akọ̀mọ̀mọ̀ yà kò fọ orí ẹ̀ mọ́ ọ̀kan àbí kò sọ ní àmà lórí àyọ́dá ọmọ Yorùbá kan tó ti lọ nìyẹn grandma tó jáde sí báyìí bóyá ó gùn ìyá yẹn ni bóyá ó ṣalápá ni Ọlọ́run ló mọ̀ community standard àbí kí náà wọ́n á pè àrí lè ṣú ẹ̀ fún yín àwọn ẹ̀yin tẹ́ ti gbọ́ tó ti gbọ́ tí ń kọ sí comment section ẹ̀yin tẹ́ ti gbọ́ ẹ̀ ti máa rí ṣó wá dá báyìí báyìí máa continue ni ẹ̀ dẹ̀ fọwọ́ lẹ́rùn ẹ̀ ń wò ẹ̀ fọwọ́ lẹ́rùn ẹ̀ ń wò tó bá pẹ́ legalize tí ni wèrè tó ń bọ̀ wá jí ọmọ gbé máa rò lẹ́ẹ̀mejì èmi ò believe nínú òfin Jésù o mi ò dẹ̀ believe nínú òfin Muhammad mo believe nínú òfin Mósè òfin Mósè ni mo tẹ̀lé wèrè tó bọ̀ wá jí ọmọ gbé tó pẹ́ ti legalize anything ni ó máa rò lẹ́ẹ̀mejì kó tó wọlé wa ó máa rò lẹ́ẹ̀mejì náà tó fẹ́ sí òun náà fẹ́ ṣorí burúkú ṣó tọ́jú ẹ̀mí mi sílé ni àbí ó ní ẹ̀mí kan tó fi sí tó bá lọ rà ní Ládìpọ̀ ṣó ti ń ta ẹ́sà ẹ̀mí ní Ládìpọ̀ ni wọn ò ta ẹ̀mí mi lóṣòdì ẹ̀mí ẹ̀kan lòun náà ní òun náà ní sáré wọlé wá bẹ̀ yẹn irú grandma yẹn sì bó jẹ́ ìléwọ́ kékeré nìyá yẹn ní lọ́wọ́ tí ò ju pẹlẹbẹ kékeré báyìí lọ ó yẹ gbọ́mọ yẹn sínú àpò kí ayé kọ́kàn ra tágẹ́ẹ̀tì bí orí ẹ̀ ẹ̀yọ̀ kan náà ni kò ní jẹ méjì tùm ó ti tán sàlámù kaola mi rọ́bì rọ̀ yìí mi ni á dẹ̀ pé 911 hello 911 èèyàn kan ti gbọ́mọ sínú àpò mo dẹ̀ ti sáré ṣe fún ala orí ẹ̀sìn méjì á dẹ̀ pé 911 kò sí 911 tá máa pè Nàìjíríà kò sí nǹkan kan ó yẹ ká allow anything tẹ́wọ̀n pẹ́ lè secure ẹ̀mí wa ẹ yẹ ká secure ẹ̀mí ara ẹ yẹ ká secure ẹ̀mí wa fún ara wa èèyàn kan wọ́n kàn lè gbọ́mọ ẹnìkan ó dẹ̀ lójú sínú àpò ṣé bóyá kẹ́ni kọ́kọ́ lójú látòkè ni pé ọwọ́ lójú sínú àpò yẹn tíkù wọ́n kàn fi sínú brain ẹ̀ ní wọ́n dẹ̀ tọ́jú ẹ̀ síbẹ̀ ẹ̀jẹ̀ gan ò ní jáde ayé ti rí kámẹ́rà wà ayé kámẹ́rà wà nílùú if you can't defend us if you can't protect us let us protect ourselves ebi ò lè máa pa kó tó máa jú wa lọ́mọ gbé ṣé ń ṣeré ni I see you I love you my dear love you mo lára ṣé ń ṣeré ni gbẹ̀yìn tẹ́ love mi náà tẹ́ ń kí mi náà mo kí yín mo love yín ṣé ẹ má bá wa ṣeré it's getting too much ọmọ kan náà ní sí níjọ́ wo ní Ìlọrin ọmọ tó kiri ọjà lọ bóyá ọmọ yẹn sọ bóyá 11 or 12 years ó kiri ọjà lọ wọ́n send video ẹ̀ sí mi gbàbí a máa yí àní fojú sunkún ọmọ àtàwọn ọmọ wa àtàwọn olólùfẹ́ wa àní kúkú dààmú ẹ̀tọ́ bá jẹ́ ọmọ Ọlọ́run tí mo kan tí mò ń sọ yẹn ọmọ ọlọ́mọ tó kiri ọjà lọ́yà pé ní last week ló ṣẹlẹ̀ wọ́n send ẹ̀ sí mi ẹ̀mí ò tí bọ́ lẹ́nu ẹ̀ wọ́n ti gé abẹ́ ẹ̀ lọ obìnrin ti dáràn Nàìjíríà kò ikú tán ó sì mí
wọ́n ti gé abẹ́ wọ́n gé jáwọn àyàmá wọ́n fa wọnú ni wọ́n fa abẹ́ yẹn wọnú tó bá láwọn tó ṣe é sìn wọ́n bá ti mú wọn wọ́n bá ti fún wọn gbà tí méjì ẹjọ́ iṣẹ́ èṣù ni iṣẹ́ èṣù ni iṣẹ́ èṣù ni iṣẹ́ èṣù ni wọ́n á pèsè fún ìyá ọmọ wà nínú láì wà nínú ilé ìrọ́jú hùn ọlọ́run ló fún ẹ ọlọ́run ló gbà ọ̀dọ̀ ọlọ́run láti owó ọ̀dọ̀ ọlọ́run la máa padà sí ókè wá tẹ́rẹ̀ pẹ̀lú àwọn òyìnbó tó fún wa lẹ́sìn wá tẹ́rẹ̀ pẹ̀lú àwọn ará Saudi tó fún wa lẹ́sìn kò mọ́ wọn obìnrin wọ́n lè gé abẹ́ ọmọ yẹn wọ́n ló padà kú o ṣùgbọ́n kó tó kú náà ti sẹ́ǹdì ẹ̀ sí mi ẹni tó sẹ́ǹdì ẹ̀ sí mi ló bá má sẹ́ǹdì irú kan báyìí sí mi ó ní máma mo kàn fẹ́ kẹ́ mọ̀ tó ń lọ lábẹ́lẹ̀ yìí tó bá jọ ọmọ Ọlọ́run tí máa mọ̀ kan tí mò ń sọ yìí ẹ máa mọ̀ kan tí mò ń sọ yìí o ọmọbìnrin tó kiri ọjà lọ tó yẹ kó wà ní school ló yẹ kó ọmọdé yìí wà kó máa lọ kàwé wá kiri ọjà wóróbo náà ló kiri tó fi kàgbákò àwọn tó pàdé no camera àsìkò Ọbásanjọ́ náà kó kámẹ́rà lẹ̀ pé kán ṣe kámẹ́rà sí gbogbo ìlú àsìkò Ọbásanjọ́ yìí náà ni àsìkò Jonathan wọ́n lè ṣe kámẹ́rà sí ìlú ẹ̀ ṣe kámẹ́rà sí ìlú tí kámẹ́rà bá wà ní ẹ tó fa bí ọmọ yẹn kò dídì nǹkan kan Ọlọ́run jẹ́ kẹ́ láti gba Yorùbá nation Ọlọ́run jẹ́ kẹ́ fi mí jẹ́ anything ni o tó máa lágbára díẹ̀ ayẹ́sì pé ẹ máa sáré ṣe fún mi ni kò jù bẹ́ẹ̀ yẹn náà lọ ẹni bá tún dìde tó máa tún jẹ́gùn mi náà ẹni tó ṣe oúnjẹ fún ọmọ yẹn tó bá mú ọmọ yẹn tí kámẹ́rà kí lẹ́yìn òpó yẹn kan ṣe fún bí èmi bí lọ́dọ̀ Yorùbáwùyí Ọlọ́run the best thing tó ṣe ìgbà tó bá fi wí kàlà wọn fi sán lọ́dọ̀ tèmi ó ti fa abẹ́ ọmọ lọ tó bá ti mú àwọn náà kọ́ sọ wọn gì kọ́ àwọn ọmọ làwọn èsúyà mẹ́sẹ̀rẹ̀ wọ́n kọ́ súnmọ́ wọn kọ́kọ́ gbòòlà wọn kọ́kọ́ gé wọ́n bá wọn tá ti ná nífẹ̀ẹ́ bí pa wọn ò torí wọn fẹ́ bí pọ́mọ yẹn abẹ́ ni wọ́n rẹ́ wọ́n kọ́kọ́ rẹ́ abẹ́ tiwọn náà àwa mẹ́súyà tó mọ súyà ṣe àní kó bá wọn yan kó fata sí kó kọ́kọ́ jẹ náà àwa lọ sísàlẹ̀ mi brọ́kọ́sì wọn méjèèjì àtúní kan fa àwọn ọbẹ̀ kúrò díẹ̀ wọn á gé wọn díẹ̀ wọn á gé wọn tán wọn á gé wọn tán náà if you support me let me see it wọ́n pẹ́ dẹ̀ ti le jù náà ẹ kàn sí comment section bàbá Tinubu kò dá o ìyà ń jẹ mẹ̀kúnnù o ebi ń pàlú o ara ń kan gásà àwọn tó ń fìyàn ṣòwò tó bá bí wọ́n sì wọ́n á ní tí pọ́njú bá pọ̀ lápọ̀jù o lè mú born again níṣẹ́ ṣo ṣùgbọ́n ìyà tó ń jẹ yín ẹ̀yin tẹ́ ń géèyàn lórí géèyàn lọ́rùn ìyà tó ń jẹ lómi ìjú ti yín lọ o àní gbogbo ẹ̀yin sìn because nǹkan tí mo tún gbọ́ báyìí ni pé Ọlọ́run bóyá kì í pé Ọlọ́run àfà Ọlọ́run pásítọ̀ Ọlọ́run mi bàbá aláwo àga àwọn yúùtù yẹn wọ́n náà máa ń wọnú dáńfò wọnú móòlù ẹ̀ nísìnyí wọ́n bá ti rọ́ ọmọbìnrin kan wá kàn gbé súnmọ́ ẹni tàbí ọmọkùnrin kan wá kàn gbé súnmọ́ ẹ náà ẹ kásán o kíní kan Ọlọ́run á wà pẹ̀lú yín eré máa ṣe kíní kan àmọ́dé wípé ṣúgà tí mo ń wò lára yìí ṣúgà olówó ni tó bá wá fún wọn 500 naira a máa fún yín lọ́ṣẹ̀ wàá fún wọn 500 wọ́n á fún ẹ lọ́ṣẹ̀ tó bá yá wàá upgrade sórí 1000 tó bá yá wọn àbèrè 5000 lọ́wọ́ ẹ̀ tó bá yá wàá wọ 150,000 kò sí wàhálà o èmi ò bínú sí ẹ ṣùgbọ́n yẹ kí n sọ fún ẹ gbogbo ìwọ tí wọ́n ń fún lọ́ṣẹ̀ lẹ́nìí lọ́la tó ò dúró dó àsìkò Ọlọ́run náà àdìsọ́pá àsìkò Ọlọ́run because Ọlọ́run kan ló nǹkan tó ń ṣe Nàìjíríà wà kì í ṣe kó wà spiritual àjọ̀nú tó ń gbówó Nàìjíríà gan ó lè gbé coins wá o pọ̀tò lọ́run wọ ẹ̀ṣẹ̀ ó lè gbé coins wá níjọ́ tó ní mọ̀ torí nǹkan tó ń ṣe Nàìjíríà kò kí ń ṣe spiritual man made ni ìwọ tó wá tó pé òun lọ bá wọn fún ẹ lọ́ṣẹ̀ òun wọ ẹ̀ṣẹ̀ mi ni ẹ má ṣáájò mi ni o má ṣáájò ájò yàtọ̀ ṣáájò tó bá o prevent ààrẹ o protect ààrẹ ọ̀tọ̀ ni ṣùgbọ́n wọ́n ẹ fún mi lọ́ṣẹ̀ bìsàbìsà mo fẹ́ wọ ẹṣẹ̀ owó ìjọ tí client tó lágbára ju tiẹ̀ lọ client tó bá ń sanwó gidi ìjọ tó bá wá fún bàbá ní owó pé sọ́álẹ̀ bàbá mọ̀ mo ṣe gba owó kan lọ́wọ́ Múgùnmí lọ́yẹ̀ mágàmẹ́yẹ̀ sanwó ni bàbá ẹ gbà bẹ̀ǹsì lónìí yẹn máa fi ṣeré káàkiri ó fẹ́ gbọ́ ọmọ ìyá mi bàbá máa tó upgrade pé ìyẹn màálù ló ń lò ìwọ́dẹ̀ kẹrẹ ogúnfẹ́ ó ṣe èdè grade ogúnfẹ́ ni wọ́n á wò pé yẹ káwọn lo èèyàn fún wọ́n kàn mú fóònù ni wọ́n kàn pè wọ́n ni ẹ lo ọmọ oró ọṣẹ kan ti wà ńlẹ̀ kó wá gbà tó bá débẹ̀ ọmọ ìyá mi orí ẹ wọ́n máa fi gún ọṣẹ fún ẹlòmíì
a lè ṣàdáyé fún pé kẹ́ dó dásìkò Ọlọ́run o torí bọ́rọ̀ ṣe ń lọ Nàìjíríà yìí mi ò bá sìkò Ọlọ́run kankan wà ń bẹ̀ ṣùgbọ́n yìí olóṣèlú Nàìjíríà ó máa pè yín ó dẹ̀ máa dá fún yín tẹ́ bá lè ronú pìwàdà èmi ò nírùngbọ̀n o mi ò kí ń ṣàfà mi ò yẹ kí ń ṣe pásítọ̀ àmọ́ ẹ lọ́kọ́ kalẹ̀ kẹ́kọ̀ọ́ orúkọ mi sí ẹ kọ déètì ẹni kalẹ̀ kí ni déètì ẹni ní January 12 2024 Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mò ń jẹ́ ẹ lọ́kọ́ kalẹ̀ wípé Yorùbáwùyí mo sọ pé ẹ̀san máa ké lórí gbogbo yín gbogbo ẹni tẹ́ni tádíkà lára ẹ lọ́kọ́ kalẹ̀ ẹni mo sọ pé ẹ̀san máa ké lórí yín ẹ jẹ́ ẹ tún fi ṣe sọfẹ́ ní àfáwọn ọmọ yín àìmúlọ́lé fáwọn ọmọ yín ẹ lè dájà yẹn jẹ torí ìyà ń jẹ everybody àwọn èèyàn ti lọ ta ọmọ èèyàn gbé ọmọ ẹ ó lọ tà wọ́n ní kí ló dé lóun ti ní kí ẹ ò má bímọ mọ́ yìí tó wà lẹ̀ gan àwọn ò sì rí bọ́ òun lọ tà kan káwọn fi bọ́ àwọn tó kù ẹbí tẹ báyé jẹ́ dé ẹ̀yin dẹ̀ fly private jet o kò sí wàhálà èèyàn ń ta ọmọ tó bí nínú tó wẹ́ pé wọ́n ti ta ẹ̀yin láyé ìgbà tán bí yín ṣẹ́yìn máa di nǹkan tẹ́ ẹ̀dá yẹn ẹ lọ kọ déètì èní sílẹ̀ 12 of January 2024 èyí ni 12 of January 2024 Yorùbáwùyí lórúkọ mi gbogbo àwọn graduate wa tí wọ́n ríṣẹ́ wọ́n ṣàdúrà fún yín o tó bá pẹ́ tó bá yá yìí tó ń gbowó oríta á padà weak no champion forever á padà dọ́lọ́bẹ̀ mo ń bá ọmọ tó pẹ́ ti máa ń bá sọ̀rọ̀ bá wọn adé táyé ni nígbà yìí ó ń ṣe tíṣà ọmọ yunifásitì tó jáde ní ABU Ahmadu Bello University ti jáde ó ń ṣe tíṣà nígbà yìí ló ń gbà bóyá 3,000 àbí 5,000 náà fọmọ yunifásitì fowó pé ó teach nísìnyí kò rí nǹkan mi ṣe mọ́ ti join àwọn lọ́kọ̀ ó ti mọ bí pé jáwé ló ń ṣe sister mi Ọlọ́run mo ti gan bí ṣe wà mo ti gba owó ní ọ̀gbẹ́ni dúró dáadáa kó bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ní sister mi wá ń wò yìí là ń gò tí ìfìwà ẹ sílẹ̀ bí ṣe wà yìí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmọ́ àmì ó dárúkọ iṣẹ́ àmọ́ àná ẹ̀ fún mi ọmọ wa náà ni ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmọ́ àmì ó ti fún mi ní kíní tíkẹ́ẹ̀tì ni mò ń já ọmọ yunifásitì ń já tíkẹ́ẹ̀tì ọmọ yunifásitì ń já tíkẹ́ẹ̀tì ní títì Ọlọ́run máa béèrè lọ́wọ́ yín o ẹ lè escape ẹ̀ ògùn gbọ́ kò sí wẹ́n fẹ́ ṣe nà àtẹ́fẹ́ escape ẹ lè escape ẹ̀ ọmọ tó ń já tíkẹ́ẹ̀tì lẹ́nìí jọ́kan àárò bákan wá ṣe bákan fún yín tí ó bá lè rí bákan ṣe fún yín wọ́n á ṣe bákan fáwọn ọmọ yín ẹ lè gbé láyé jù sí ẹ̀sà àmọ́ adolóṣó ẹ̀sà àmọ́ adolọ́kadà graduate ń wa rúbà ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn ẹ̀yin nìyẹn iṣẹ́ ọwọ́ yín nìyẹn ẹ máa jèrè iṣẹ́ ọwọ́ yín mi ò lọ́mọ Nàìjíríà mo wà ń bí pẹ̀lú àwọn fámìlì mi ṣùgbọ́n ó máa ń dùn mí gan they pay me anytime bẹ́ẹ̀ mi ò opportunity àti kàwé mo yẹ fẹ́ kàwé Buhari ló débẹ̀ tó kórí burúkú wọn wà ókè ní 1984 ló bẹ̀rẹ̀ òṣì ẹ̀ ló ń máa sanwó school àṣà àwọn múra akàtí tí agbéjáde ìwé mẹ́wàá ní 88 89 àwa ń sọ fún yín àwa náà ka díẹ̀ kò yẹ pé àkà rárá ṣùgbọ́n last kí la wá ṣe àwa fi ṣọmọ ọ̀dọ́ ń bí ni ọmọ ọ̀dọ̀ là ń ṣe àwọn ọmọ tí ń lọ sí club wọ́n ń bo wọ́n á dé club àwọn abú ẹ̀yìn sí bo ìbọn wọn á náwó ṣe wọ́n á ṣe bí ẹlẹ́dàá wọ́n á ṣe bí ọmọ lónìí wọ́n á kàn wọ́n á ná dọ́là a máa ná oríṣiríṣi àwa wà bí à ń ṣọmọ ọ̀dọ̀ owó gbogbo wa ní o táwa alágbára láti fìyà jẹ yín ẹlẹ́dàá wa máa fìyà jẹ yín Ògún gbọ́ torí inú ti ń bí mi báyìí táwa alágbára ti fìyà jẹ yín ṣẹ̀dá wa máa fìyà jẹ yín ẹ fìyà jẹ wá fìyà jẹ àwọn bàbá wa wọ́n fìyà ṣe sọfẹ ní àfa wa wọ́n gbé wálé fún wa wá tún jẹ lọ́wọ́ nílùú òyìnbó ń bíbí a tún tọ́jú àyẹn lẹ̀ fáwọn ọmọ wa ẹ gbọ́ kẹ́yìn náà tó lọ lágbára Ọlọ́run náà máa jìyà yẹn o ẹ jẹ ẹ fi ṣe sọfẹ ní àfa àwọn ọmọ tìyín àwọn yìí náà tún fún àwọn ọmọ tiwọn àwọn tí wọn náà tún fún àwọn ọmọ tiwọn àdàbí àyàfi tó gbé bàbá tèmi Yorùbáwùyí tó bá jẹ bàbá yín lówó tó di pé kò láyé lókù tó bàbá mi bá jẹ bàbá yín lówó tẹkọ lọ fi àjẹ àtàkùn wa ní òtútù àkùn rìn káàkiri òru ànísùn ọ̀sán ànísùn òtútù àmú orí ẹni mẹ́ta fẹ́ gé bọ́ọ̀lì ẹ̀lẹ̀ tó bá mú bàbá máa lágùn tìrùtìrù náà máa gbóná ni wàá lo gíláàsì wàá lo gbogbo ẹ̀ àtọ̀ máa wọṣọ ní ilé wàá wà ní ọba wọṣọ méjì mẹ́ta wàá tan yíta àwọn òyìnbó gbọ̀n àsanwó ná àsanwó yíta lásìkò òtútù o
asanwó náà asanwó ìta àsìkò ooru àwọn asanwó náà asanwó èsì kí ló dé ṣèlú tí wa ò ṣe dúró sí ni ẹ̀dẹ̀ ń halẹ̀ mọ́ wa ẹ̀ ń ṣe oríṣiríṣi ẹ̀dẹ̀ ń ṣe lápapín ẹgbowó àbájá títí sísẹ́ fi fìbò olúyàwó ẹ̀ ń ṣe bí olóṣì ẹ̀ ń ṣe bí ọlọ́bẹ̀ ajé inú ti ń bí mi o ṣùgbọ́n mo fẹ́ bínú tọ́ni ká má bọ́ àwọn àgbàlagbà ní bú yín but you guys are not rulers you are runners you are there to run our life ẹ wá bá everybody jẹ́ ni ìwà yín ni ṣe yín ni àyè má wọrí o gbogbo tẹ́ ń ṣe léènì ọ̀rọ̀ tán ni wọ́n dọ̀là àìjẹ bàbá wo lọ́wọ́ ti sọ̀rọ̀ mi dẹ̀ nígbàgbé ọ̀rọ̀ yẹn ó lọ́mọ tálíkà tẹ ẹ̀kọ́ ó ní kò ní jẹ́ káwọn ọmọ tí yín náà ní ìsinmi tó bá dọjọ́ iwájú àwọn ọmọ yín ń bọ̀ àwa wà bíbí àlè wálẹ̀ tí ní kàn mú wa ní airport wọ́n gbé fáìlì yín fún mi o wọ́n fi hàn mí tó tell you wípé lára àwọn tẹrò bóyá ẹjọ́ ń ṣèkà inú ẹlòmíì náà ò dùn síkà yẹn. Set the last grammar school before this. Yes, so ìyá mi bàbá mi set wọn di mi set 88 89 ni o. Káwọn SS1 the GSS SS tó dé form la wa ka form 5 la ka. Form 5 la ka. Mo wà ní school ma tún máa lọ Kútọ̀ mo wá lọ Sẹ̀mẹ̀. Okay. Mo wà ní school. Màá lọ Kútọ̀nù lọ Sẹ̀mẹ̀ fi tọ́jú ara mi faná yẹn sí bí kò fi kọjá ora Ọlọ́run people ẹ fi ajẹ wá o ẹ fi ajẹ wá gan ìyà sámsámú ìyà lẹ fi jẹ wá ẹ má worry ẹ̀yin náà ẹ lè mú jẹ gbé ẹ lè mú jẹ gbé ẹ lè mú jẹ báwo ẹ lè mú jẹ gbé ọmọ tálíkà náà dó dà àwọn ọmọ tí yín ọmọ tálíkà ń dódà àwọn ọmọ tí gbogbo tẹ́rọ bóyá ń ṣe yìí lè mú jẹ́ gbé ogun gbọ́ àwọn tálíkà náà ń dódà àwọn ọmọ tí wọ́n máa ṣe fún àwọn ọmọ yín ojú àwọn ọmọ yín máa bó Ọlọ́run ojú àwọn ọmọ yín máa bó Naija la wà ká ti lọ sí school ayé bàbá wo lọ́wọ́ máa gba free education free paper free exam free textbook free not to be sold wọ́n máa kọ́ sí lára not to be sold. School àwọn àwà èmi mo ti ẹ̀ gbádùn bàbá wo lọ́wọ́ bàbá Jákàndé of your blessed memory àtàwọn ọmọ tẹ́ filẹ̀ gbogbo nǹkan tẹ́ fi sílẹ̀ wọn kò ní sọnù nínú wọn wájú tẹ́ kọjú sọ́lọ́run àjọ ọjà àwọn ẹ̀yin tẹ́ fi sílẹ̀ ò ní bàjẹ́ o ó yẹ ìjọba tẹ́ wà nísìn ẹ jẹ́ kí àwọn tó wà ní school nísìn kàn ṣàdúrà fún yín ẹ̀yin ìjọba tẹ́ wà nísìn ṣé àwọn tó wà ní school nísìn ṣán lè ṣàdúrà fún yín wọn lè ṣàdúrà fún yín wọn ò lè ṣàdúrà fún yín a tún máa lo school bus ọ̀fẹ́ a tún ní hospital ọ̀fẹ́ anybody bá ti ọmọ kan bá ti ní injury báyìí gbá school bus máa wọlé ní aláwọn nurse first aid wọ́n kọ́kọ́ fún wa first aid lẹ́yìn ní a lọ hospital EFCC wá mú gbogbo yín EFCC ò tí ì mú yín EFCC ò tí ì mú yín ẹ̀ ń ṣàwàdà lọ́wọ́ ni ìyà tó ń jẹ àwọn ọmọ tálíkà lọ́wọ́ ìyà yẹn ń ṣe warm up lọ́wọ́ ni ó ń gbé ni lọ́wọ́ ìyà tó ń jẹ ọmọ tálíkà ó ń ṣe sparring lọ́wọ́ ni tó bá ti gbé irin tán tó ti jẹ irin tán ó ń bọ̀ wá bẹ̀yìn ọmọ olówó náà ó ń bọ̀ wá bá yín ẹyẹ ń bá Nàìjíríà lọ yìí ó jẹ́ everybody máa bó ajẹ́ kí n máa lọ Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mò ń jẹ́ I am the one and only Akálólé of Yorùbá land adáwọ̀nlẹ̀ Yorùbá ọmọjọmọ lọ yìí olóyè lèmi tí ò péré jì o àwọn mẹ́wàá pampa sọ fún mi lórúkọ ọjọ́ kìíní àná tó sọ méjì olóyè lẹ́yìn wọ́n ti hide face wọn ti ń ṣe hookup hookup ẹ̀yin tẹ̀tẹ̀lé wọn nígbà yẹn ẹ̀yin dà ẹ lè sọ̀rọ̀ mọ́ ìyá ti ń jẹ anybody Ọlọ́run ṣàánú wa o mo kí yín o ẹ bá wa share fún wọn kó kàn wọ́n ẹ bá wa share ní mo ti rí orúkọ mi list wo lẹ́yìn náà bí orúkọ mi máa wà ìjọba Nàìjíríà wèrè ní súná yín ẹ sọ fún wọn ẹlẹ́wọ̀n tó gbórúkọ mi fún ní airport àti fọ́tò mi ẹ sọ fún wọn ẹni mo ti rí o wọ́n ti ṣàlàyé fún mi ìyá yín ẹ ní gbádùn bàbá mi ra mọ́tò ń gbà yẹn tí ẹ nylon 1600 ló rà 504 1600 ṣé yẹ kó rí bẹ́ẹ̀ wèrè níwọ̀n gbogbo wọn náà ń wò mí ìyá yín wo ẹ ní gbádùn
ẹ̀yin bàbá yìí wàhálà ẹ ní ṣàǹkan tó dáa jẹ Ọlọ́run ẹ ó yá ìpẹ̀lẹ́ ó yá má bínú ẹ já bẹ̀ wọ́n àgbàyà nìyí àgbàyà lẹ́yìn bàbá yẹn ẹ ká bẹ̀ yín ó yá ìpẹ̀lẹ́ ó yá ẹjọ́ ó yá bá wa tún àwọn tálíkà ẹjọ́ the tálíkàs in Nigeria are suffering. Please, people are hungry in Nigeria. Ẹjọ́ ẹ ṣàánú ọmọ tálíkà. Ẹ ṣàánú ọmọ kò lénìyàn. Àwọn owó tẹ́ ń jí tẹ́ wá ń kó sílùú òyìnbó. Àwọn owó tẹ́ ń jí tẹ́ wá ń kó pamọ́ sílùú òyìnbó. Òyìnbó kan máa rí yín bẹ́ẹ̀ ni pé orí yín ò pé ni. Àbẹ́ rí pé òyìnbó máa wò pé orí yín ò pé. Ẹ jí owó tẹ́ ẹ jí ẹnìkan ò lè because ẹ ti jẹ́ kí ebi pa àwọn èèyàn débi pé ọpọlọ wọn ò ṣiṣẹ́. Gbogbo nǹkan tó ń rò ní pé báwo làwọn ṣe máa jẹun, báwo làwọn ṣe máa sanwó school ọmọ, báwo làwọn ṣe máa ṣe gbá, wọn ò ní ìròrí àti challenge ipò owó tẹ ẹ jí gbé dà. So if you have the opportunity láti já olè tẹ oyè mi ń bẹ̀ yín sìn ni o mo sì máa bú yín o torí pé mi tiẹ̀ ní bú yín yẹn torí mi bá ti gbóná sí mo máa bú yín mo máa bú yín ó kàn yẹ pé mi wọ́n yìí máa ń bú àgbàlagbà máa ń fẹ́ ṣẹ́nu kò torí mo pé Ọlọ́run tó jẹ́ sẹ́ẹ̀tì mi nínú yín Ọlọ́run ti gbé yín sípò agbára so àgbà ni yín so máa fẹ́ respect yín ẹ jọ̀ọ́ èmi ò ní ẹ má jalè àwọn owó tẹ́ jí yẹn kí lẹ fi ṣe kí lẹ fi dà white ọmọ tálíkà ọdẹ ọdún bí ìgbẹ́ nílùú rí báyìí ọmọ tálíkà kan ò lè lọ díẹ̀ mú why tẹ́ ẹ gbé security kẹ́ ṣe kẹ́ allow àwọn graduates yẹn ló ń dùn mí jù aláfẹ́ wa. You see many graduates sending their this thing to me. I am a graduate. Wọ́n fẹ́ bá mi ṣiṣẹ́ ìrìnkèrindò èló ni mò ń san. Èló ni mò ń san. Èló ni mò ń san fún àwọn tó bá wá ń ṣe kí ọ̀rọ̀ nípa ilé wa. I am so ashamed. Graduates, university graduates wọ́n apply. Madam ẹ jọ̀ọ́ mo ní kinní kan university mo ti finish. I'm like, what? Ṣé wá fẹ́ ṣe iṣẹ́ yìí? Má ṣe. Ẹ bẹ̀rù Ọlọ́run o. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ibi ń pàtàlíkà people iṣẹ́ nǹkan ṣe yín ni àbẹ́ ẹ ti gbé nǹkan mi o. Èṣù ni wọ́n ní èèyàn ti mi èṣù ọ̀tọ̀ nìyẹn. Ẹ̀yin mi èṣù ẹ tún mi oríta. Ẹ gbé oríta gan bá oríta tó ṣù wà. Ẹ gbé oríta yẹn mi. Ẹ burú. Ẹbú yọ ìkànnì gbẹ̀tẹ̀ pẹ̀lẹ́ yẹ má bínú mi ò bẹ̀yìn fún tara mi tẹ́ bá ní kí má wálé mo wá bíbí má wálé gan tẹ́ bá mú mi àwọn ará bí tó ń rìn káàkiri títí gan kò sí tí wọ́n lè ṣe fún yàn gbẹ̀tẹ̀ ẹjọ́ ẹ bá wa assist àwọn tálíkà ẹjọ́ bóyá ibi bí yìí sì ìgbà mi wá ní ẹ kíní kan kí ni tó wá fún wa yẹn náà ìgbà mi wá ẹ wá ayé kòró wọn náà fáwọn èèyàn lówó ayé kòró Minister Jindomi láyé kòró minister ọba Indomie ilé ọba Indomie ní ilé ọba Indomie ìlú náà ta Indomie ṣe bí Indomie ni Indomie ìlú náà ta pálí Indomie àìjẹ́rìí pàápàá ìlú ní pálí Indomie ẹ kàn wò tuntun jọ kan ẹ kàn dá company kan sílẹ̀. Nigerian youth are the most talented youth in the world. I can say it anywhere ni mo ti lè sọ the most talented youth in the world. And Nigerian youth ẹ kàn tí ẹ dídú jẹ́ gbogbo owó tẹ́ jí yìí o tẹ́ bá fẹ́ kára pa yín ó yẹ pẹ̀lẹ́ ẹ má bínú ẹ kàn dídú jẹ́ gbogbo owó tẹ́ jí yìí o gbogbo bí báyìí ó yẹ ká lọ fi ṣe company ó yá ẹ̀yẹ wọn tálíkà ó yẹ kó ra yín sí àkókò máa wá bí sùfà yóò ní ibi ń pa wá gbogbo máa wá ní bí sùfà yóò ẹ gbà wá ẹ employ wa ó yá gbogbo kò ẹ kàn ra gbogbo street gbogbo kíní kan ẹ kàn ra délẹ̀ ó yá wọn lọ dáko ẹ má gbé rẹ́sì ó yá àwọn kan máa gbìn àwọn kan máa ká àwọn kan máa harvest àwọn kan máa supply ẹ gbé iṣu ẹ gbé everything ẹ ṣe ẹ̀yin àgbà yẹn má yẹ kó
di pé ma ṣépè fún yín ẹ ti ń ṣe bí wèrè ó yẹ má bínú yẹ pẹ̀lẹ́ ó yẹ bá wa tún lù ṣe ẹ bá wa help àwọn tálíkà bí ti ń pa àwọn èèyàn people are complaining and you guys are not ashamed and fly private jet káàkiri abeg kowo yẹn ṣe ṣe keke ko ran ko wájú mi jàre ojú òtí yín ni anywhere you go they say Nigeria is the poverty capital of the world. Poverty capital, capital for poverty. Anyway, go and Google search it. They will tell you the most poverty capital of the world. Nigeria is the poverty capital of the world. Ojo de tin, and I am the ambassador representing Nigeria. Are you not ashamed calling yourself a minister? You guys should be ashamed of calling yourself. I am a minister of Federal Republic of Nigeria. Aren't you ashamed? You have to be ashamed of yourself, calling yourself a minister of a wealthy country with 70% poor people, if not the most poor, if not the most poorest of the poor people in the world. Nigerians cannot even eat 2 times a day. And you are not ashamed. Yeah, and worst part in the conference, you will see ministers, governors talking and you'll be laughing. Just want pa 911 911 to ṣẹlẹ̀ ní World Trade Center America gbé flag wọn halfway. Wọ́n ṣe ní ṣe pé ogun ṣẹlẹ̀ ní halfway no gbé flag wọn wá. No president or governor, both the ex-governor, the ruling governors, the ministers, even the sitting president cannot laugh. Everybody lebi ojú ado furo ni. Buhari bínú yẹn lára àwọn America. Àwọn ológun ogun ojú wọn le burúkú báyìí wọ́n show on television there. Inú bí wọn bí pé káyé parẹ́ ńjọ́ kan náà ni. Inú bí wọ́n build ba wọ́n bú báyìí ni. Ipe ọmọ America lè pa. Yes, wọ́n lọ sí just wọ́n pa 200. Ó ti mọ́ra. You na yan wa ni wọ́n pè yo 500 wá kan wọ́n jẹ pákó abo nje àgbàdo èèyàn 500 na pa ni wo nìyẹn. Ó ga Ọlọ́run ṣàánú wa nu yi o. Wọ́n bẹ̀rẹ̀ kan lórí be Ọlọ́run àwọn ron gba lórí Ọlọ́run aṣọ wa ni o. Everybody ti disfire you. Everybody ti disfire you. And payan then you will see our governors in the our minister. Kini mi mo ri to de ma nko buga àwọn kini kan oríṣiríṣi they are laughing, dancing. Well, I beg me, I don't want to be rude to anybody, but to wá pé mi kì í ṣe ọmọ Yorùbá. Tó ko wọ́n bí mi sílẹ̀ Yorùbá, tó ko wọ́n bí mi sí ni bí. Wọ́n bí mi sí ìlú yìí ni. Mo pé tí má sọ̀rọ̀ sí yín, ko tó má sọ ni pé kò ń sọ ọmọ àwọn òbí sílẹ̀ Yorùbá. Tó lè yẹ kó má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n tí má sọ̀rọ̀ tó wà nínú mi fún yín. Ẹ má ní àṣìbí Yorùbá ni. Ṣùgbọ́n we respect too much. With the Yorùbá, we respect too much. I think bóyá tó lè jẹ́ fi àjẹ wá. Tó pé mi ń jẹ́ ọmọ Yorùbá, mo fẹ́ ṣe program ni mood tí mo wà lọ fi ṣe program fún yín. Tó bá ní wò nínú ilé nu yá lọ gbé wo ẹ̀ jáde. A ṣe pé wọ́n á ṣe ko te be ṣe. Tó bá dẹ̀ ní DSS, tó bá ní kíní kan tí ra kola kankan àìmọye ente ti jẹ àmọ́ tó pé mi lẹ́yìn all these ministers, I will not even come out and say I am a minister of the Federal Republic of Nigeria. Are you not? Mi mo bí ojú òkè tin. E bá wá sa me àmọ́ wọn ò bí yín rè. Wọn ò bí yín kù. Tẹ́ bá wá sí bí ẹ̀yin náà lè rìn káàkiri. Ẹ máa rìn káàkiri. Ẹ máa bọ̀ mi bí àwa nínú ẹ máa bọ̀ ẹ wá rìn ká. Ẹ máa threatening yín o, but ẹ máa bọ̀. If I meet any minister here in New York, Baba, you need to explain for me. Or you need to explain to me why it's you in Nigeria. I just need explanation from you. Ọlọ́run ṣe bode like America. I will not touch you. Don't let fa wàhálà ní America, mi ní fọwọ́ kàn. But I will stand in front of you like this to ask you some questions. Ma bẹ̀rẹ̀ school tó lọ 19 tó lọ sí school yẹn. I just want to be assured.
wípé ṣé free education ṣé ẹ̀yin ò jèrè free education ẹ̀yin àgbàgbà wa tẹ́ wà nísìn ṣé ẹ jèrè free education bàbá wo lọ́wọ́. I just want to ask you some questions. Kódìjà mo fẹ́ béèrè lọ́wọ́ yín not to be sold àwọn ìwé not to be sold ṣé ẹ jèrè ẹ̀ Leventis ṣé ẹ jèrè Leventis Bonsin ṣé ẹ jèrè ẹ̀ bàtàbàtà Daily Need ayé close up mọ́tò kíní kan ṣé ẹ jèrè ẹ̀ ṣé wọ́n jí yín nígbà tó wà ní kékeré tẹ́jẹ́ kó máa jí àwọn youth of tomorrow tẹ́jẹ́ kó máa jí wọn gbé lẹ́nìí. I just want to ask any one of you tó bá ti wá sí kíní ẹ invite me màá wá bá yín tẹ́ bá dé invite me yàbí tí mo ti ń ṣeré gbèrègbè mo ti ń wá ọmọ ní kíní kan fẹ́ lọ ṣe 2 hours 3 hours bí àwọn lè pàdé yín fortunately or unfortunately agbára ọlọ́ pépà máa gbé mi àti yín o tó máa explain you go explain aya you must give me evidence kò tíjà mi ò ní bá yín jà but you don't have to explain to me what they be fi ń pàwọn èèyàn báyìí. I just need explanation from you guys. Àwọn tó bá ti wá ẹ máa lọ lọ́dì síbì kan ẹ náà ní rìn títì ṣe wá pé ẹ gbádùn ayé ibi tẹ́ ti ní problem nìyẹn ṣe rí pé ẹ gbádùn ayé yín ẹ gbádùn ayé because ẹ lè rìn ní títì ẹ máa sá káàkiri ẹ lè wá sí American sí kẹ wá sí New York kẹ wá káàkiri ká gbé yín lọ Times Square ká gbé yín lọ sí NBS ká gbé yín lọ sí Barclays Center ká gbé yín lọ sí everywhere kẹ wo Statue of Liberty kẹ lọ gun ọkọ̀ ojú omi kẹ gun ọ̀fẹ́ free one tẹ́kọ̀ máa ń pọ̀ mẹ́ kẹ lọ gun kẹ cruise ẹ máa sá kúlúkúlúkúlúkúlú bíbélì tí wọ́n bá ṣe rárá kí ó àyà ara ò lè yá yín tó pé kà ní ẹ lè wá kẹkàn ká ní àdá my minister kíní kan ẹ káàbọ̀ ká kí yín ká yọ̀ mọ́ yín ká so mọ́ yín ká bá yín ṣeré ẹ lè ṣe ọkàn yín ò lè touch ground ọkàn tí yín náà lè balẹ̀ tó kọkàn yín ò balẹ̀ ẹ̀yin náà ò yẹ kẹ́kàn aráàlú balẹ̀ báwo lọkàn tí yín ṣe fẹ́ balẹ̀ mind yín ò lè touch ground ẹ̀yin tó yẹ kẹ́ wá ká máa that's my minister kúnkúlùkù minister gẹ̀ngẹ̀lẹ̀ngẹ̀ tó yẹ ká máa sà yín ṣe bí olórí ẹ kọ́ bó ṣe ẹ kọ́ gbọ́wẹ́ ojú máa kojú ńjọ́ kan ẹ ti ní kí n má wà lè kò sí wàhálà bí London ló mo lọ tún bá pàdé yín London kí n lọ Germany kí n pàdé anyway tí má ti pàdé yín tó ní minister sanganagande lẹ́lẹ́yìí o I will walk up to you and I will not disrespect you even if you want me to kneel down I will kneel down see ẹ rọra sà ẹ káàbọ̀ sà minister gini kan minister kini kan I will kneel down and I will appreciate your job but if you pa àwọn èèyàn mi yẹn I will minister kini kan ẹ jọ̀ọ́ I will even want be minister of kini kan food àbí minister of kilo lohun jẹ ntie wọ́n le not a bag of rice kò mọ̀ en tó wà ní di ètò ọrọ̀ ajé kò mọ̀ èyí tí wọ́n ta bag of rice lọ́jà gbà tí ó fowó rà tí bon kò wá fẹ̀yìn ni I need to ask you some questions we have many questions and anybody why you need questions tó pé mo lè béèrè ẹ bá mi kọ sí comment section máa kà mí máa gbé sórí mi torí maybe jọkànjọkàn á pàdé nínú train Arẹ́gbẹ́ṣọlá ń jọ yẹn ṣe pé wọ́n mú Arẹ́gbẹ́ṣọlá wọ́n ka mọ́ sọ àmàlà ìtọ́ba wá bí ta bá ká mọ́ gbogbo ẹ̀hún buffet gbogbo láwọn lọ yẹn ta bá ká mọ́ buffet nínú yín ẹ wá ṣà bí buffet tàbí buffet náà pè mí ò gbóyìnbó ẹ wá ṣàlàyé fún wa ẹ wá ṣàlàyé fún wa jọ àwọn ọmọ wa di wọ́n wá jọ lọ́bẹ̀ ẹ wá mọ̀ ẹ wá da Colorado ẹ da kolo síta àwọn gbọ́n gbé loud wọ́n gbé Colorado gbọ́n tó ń gbé yẹn ọlọ́mọ ẹ̀kọ́ jẹ́ pàrà ọmọ iná tí mo padà ló gbẹ̀yìn mi ò ní sọ Yorùbá lọ for now ẹ ṣe wọn dúpẹ́ Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mò ń jẹ́ see you on my next show thank you so much ẹ ṣé bye bye.